tọ́lọ́n bá ti dé kì í sọ pé òun ò dé mọ́ ìwọ ni wàá blọ́ọ̀kù ẹ̀ fún rẹ kí náà fi ń blọ́ọ̀kù ẹ̀ ìyapa ọlọ́run bọ́lọ́run bá ṣoore ó ti ṣe é nìyẹn ẹni tó ṣoore fún ni kó máa ṣọ́ra o kó ní tẹríba kó sì kún fàdúà ọ̀dọ́ mò ń bọ̀ ọ̀dọ́ ò lè máa ṣe èèyàn ọ̀dọ́ ò lè máa ṣe èèyàn mùtánà bí sọ wípé má jáná sí mọ́ ó ní walillahi indíjà nìbún láwùdí ọ̀hún ó wà mò ń bọ̀ ṣe sùúrù wàhálà ẹ̀ pọ̀ ó wà ní walillahi ìndí wálé bàtọ́ láti jà níbù ó lé mi mùtánà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Walaqad sabaqat kalimatuna li'ibadinal mursalina. Innahum lahumul mansuruna. Wa inna jundana lahumul ghalibun. Ya ayyuhan nabiyyu hasbukallahu wa man ittaba'aka minal mu'minina. Ya qiblatal ilmi ya man faqa akirana. Ya murshidal qaumi ya man taba irfana. Sheikh Ridwanullah Siru Sheikh Babalamunigun. Ya marhaban bika ya man wazuhu adabun fikum wa minkum. Wilayatu mukammalatu la fudofuka izama kulitumul kutabu. La fudofuka izama kulitumul kutabu tabqa madaddahari bil khairati daimatan bijai bamudelima binuri mafubo. Bijai bamudelima binuri ma. Bóyá bàgà lóhun tó gbéga. Bóyá bá tóbi a ní ohun tó gbé tóbi. Bàbá alágànbí sàmì mọ̀lẹ́sà ìmọ̀ gangan lógún gbéga. Ẹnjìníà onílùúyà. Bẹ́ẹ̀ bá tóbi a ní ohun tó gbé tóbi. Bàbá alágànbí ìmọ̀lẹ́sà ìmọ̀ gangan lógún gbéga. owó ayé oníbi tó ti mọ ọlá ayé oníbi tó ti mọ bàbá alágànbí sàmì mọ̀lẹ́sà lálùkùrí àánú fi ń gbé yínká bàgà lóhùn bẹ́ẹ̀ bá tóbi a ní ohun tó gbé bàbá alágànbí sàmì mọ̀lẹ́sà ìmọ̀ gangan ló kún gbẹ̀yìngà. bàbá rẹ́rìn ká sọ pa rẹ́rìn àjànàkú kọjá mórí òfìrí má fi sí ìfìwẹ́ nìkẹ́ni ọmọ àjàgbé má fi wẹ́ nìkẹ́ni ojúlówó ọmọ má fi wẹ́ nìkẹ́ni kò jọra wọn bàbá Yorùbá àwa lọ́mọ Babalamunigun àwa lọ́mọ ọmọ tí ó bá wọn sọ̀rọ̀ tí ó dá. àwa lọ́mọ Babalamunigun. àdídì ìṣáàdà àlìyárábí àlìyádáwì àlìmúdàwì àsìlájà tí ìṣàdíràtì wàlúùdùrà ní àríjánábí àríbàdà mi ṣàràsíye àríbàdà mi ṣàrìsíyàyè
وشاكس شر المدبي والفاق أول ضيف تموال فولي تمخال فولي يا دبي ويدوني تامزيابي وكل لمن بلي يا ربي إشيتا سالياتي ياتو وجراجا قولوا واري سالي صوتو لغرابي فوارق قو ساكبي أنا الياديد أحمد اسمي لبيب شاكبي أريد خير فاتري من غير بفجل sọgbẹ́ má pàjàgbé sáàdì àdàgùn má pàjàgbé babalámúnigun má pàjàgbé àmì ọlọ́run má pàjàgbé sáàdì àdàgùn má pàjàgbé wọ́n gbé má pàkàn bí sáàdì àdàgùn má pàkàn bí Siru lámúnigun má pàkàn bí. Sáàdì àdàgùn má pàkàn bí Siru lámúnigun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل المقامات لأعلى الكرامات حمدا يزلفنا إلى مقام الأسنى ويطئفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين ووارث الكونين وسيد الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين àmín. Adá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. Ẹ dákun gbogbo ẹni tí ó bá mọ̀ pé Ọlọ́run ṣe oore tó tó dúpẹ́ sí fóun náà kó bá mi sọ pé alhamdulillah. alhamdulillahi. Bí Nàìjíríà ṣe le tó yìí àwọn èèyàn kan ń bẹ Ọlọ́run kẹ́ wọn débi pé wọn ò mọ̀ níra pé Nàìjíríà le. Bàbá Madibo masọ́ ibù qawmin inda qawmin fawaidu. Àdánwò tó ń kan ẹnìkan oore ni lọ́dún ẹlòmíì. masahibu qawmin. Ṣe sùúrù. Bàbá àgbà Kọ́ládé tírafíkì tó mú ọmọ onídàáfó tóun banújẹ́ pé òun ò tètè dé destination òun ò pa ètò ẹ̀ kóun pa ìbànújẹ́ ni tírafíkì fónídàáfó àmọ́ ìdùnnú ni fẹ́ni tó ń ta gálà nínú hold-up. ara umura tara wàtú ulafu ma tahawa. bí kí tírafíkì ó máa tàn mọ́ ni yóò máa ṣe ọgbẹ́ni tó ń ta ọjà nínú hold-up. òwì kan mọ́. ara umura tara wàtú ulafu ma tahawa. ajilukumanu mo ń bọ̀. jiara jasimahu dara la turiwa. kò sí ní tó ṣe spíkà àti ẹ́ńjìnì ìwọ ló ti lórí ààrẹ ńlòkulò. wà á ṣìlá fakọ̀ mi. láyà náà lùnà. yànnà lùnà kùtà hù. bẹ́ẹ̀ ni. wà kọ́ mà lè ha mà. káàkùlù liman wà sálíwá. bàgbà jílẹ̀ tẹ́. gbogbo ẹni tí ó bá rí dùnú Ọlọ́run nínú bó ṣe lè wù kó le tó bẹ́yẹn bá ti jẹ́ ọlọ́pẹ́ tí ẹ ó mọ yàtọ̀ nínú ayé ò sí ọ ogun ìyálé ìyá rẹ kọ́ ní dá ọ láàmú ò nídìí ẹ̀yọ́nú àwọn àgbà tó ń wá káàkiri hùn ò nídìí ìmùlẹ̀ tó ń wá káàkiri hùn àníṣe o mọ pẹ́dá lórí ntọ́lọ̀ ń ṣe fún ọ lánàá
ṣukiru lillahi ni'matun. tó o bá ti dúpẹ́ àná wọn ní fún ọ ní mi lónìí. ṣukiru lillahi ni'matun. gbogbo ẹni tí ó gba oore Ọlọ́run lórí ọ̀tún kó bá mi sọ pé alhamdulillahi rabbil alamin. mujibatun li shukirihi. fakaifa shukiri birrahu wa shukiru min birrihi. mo dá a padà mo fi Ọlọ́run kí ànábì. sallallahu alayhi. mo wá fi ànábì náà kí Ọlọ́run. sallallahu alayhi. kò sábùkù ń bi káfẹ́yàn kíyàn. ìwọ láláìda tó fẹ́ fi ẹni yẹpẹrẹ kí èèyàn ńlá. gbogbo ọjọ́ tẹ bá ti fẹ́ fi ẹni tí ò tí ì jẹ́ nǹkan kí àwọn tán ti di nǹkan láyé ẹ fẹ́ ṣàbòsí nù. ọjọ́ táwọn afá bá ti fẹ́ ṣàbòsí ni wọ́n máa ń ka àdìsí náà mọ̀gbà tá ànábì sọ. ànábì ní àlìyẹ̀mínú yẹ̀mínú wàláwù kánà Abubakar fi ṣìmọ́lì. èèyàn láfa àwọn lójú òkó yìí afá rẹ̀ sì wà lọ́wọ́ òsì. ó ò gbọ́dọ̀ kọ́kọ́ kí afá mi lóde. ومن يدعي كشفا وسرا ولايته. ẹnikẹ́ni tí ó bá àjókòó sọ́wọ́ ọ̀tún àfá olóde bàbá olóde òun ló tóbi jù. ومشيخة يموت على سوء خاتمة. kí ló dé tẹ̀yìn òkè rántí àdìsí àtúkúlàsí akin akọ̀hù. ibà nẹ́bí ló wí eyín náà àtúkúlàsí akin akọ̀hù. gbogbo ẹni tó bá ní ìwọ̀ lọ́dọ̀ yín gbogbo ẹni tó bá ní ẹ̀tọ́ lórí yín ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. ó yẹ kí wọn náà ti ju ibi tó wà lọ. gbogbo àwọn tó lápọ́nlé ló fẹ́ fún lápọ́nlé wọn lódìdí ni. alákọ̀dìrì ha mo bọ̀ kí ẹ pàdé irú bàbá àgbà ajílété lóde ẹ bá mi sọ pé ṣéèwù Sheikh Awal ẹ̀wọ̀n kan kì í ṣe pàwọ́ àyìnyín o kó tó di pa pàdé yín láti mọ títóbi bàbá àgbà ajílété. wàtàtì alákọ̀dìrì kìrọ̀ mílímàkárìmù. ìkànnì àwọn àfọ àwọn àgbà Sheikh Ishaq Al-Mubarak mo wà ní wàásí ní yóò tó bí ọdún 2 sí 3 báyìí ní ìlú kan oko abalukumanu ọlọmọdé alọbẹ má bá mi. ara a tún lọ wọ́n ń wọ o wọ́n jẹ́ kí wọ́n sọ ọ́ lóko o a tún lọ kò sí kankan púpọ̀ bẹ́ẹ̀ bá ti láwọn bàbá ajílété kò sí problem. kọ́bùlà gazi wá ti kọrin màlẹ́. ohun tí bàbá wa Al-Mubarak náà fi ń ròyìn jọ́nà lágbára púpọ̀ wọ́n ń sọ fún mi jọ́nà ìpè Siru iṣẹ́ tẹ gbé dání ìwúwo púpọ̀ ó yẹ kẹ́ ẹ ní àwọn èèyàn kan tí ó máa jẹ́ bíi backbone ẹ̀wọ̀n kan o wọ́n lọ yẹ kẹ́ ẹ láwọn èèyàn kan tí ó máa jẹ́ bíi backbone wọ́n ní lẹ́kọ̀ọ́ tẹ̀ sí wa ń bàbá wa àgbà kan bẹ́ẹ̀ zùmùrà ni wọ́n àgbákò àfà ni wọ́n tá a bá sọ pé àgbákò òkè apáta pìtì níjẹ́ bẹ́ẹ̀ mo ń bọ̀ àtó bàbá má pẹ́ nìkan ní bàbá ọmọ tán bá bí nílé àbá ajílété òjò rẹ̀ ní ṣéwù kankan àìtóbi àfà rẹ̀ náà ló fi ń kéwù tán tó tún wá ṣéwù míì. wàyó kébiru náà. mo bọ̀ táfà tó ṣe sùúrù àfà táfà tó kọ́ yẹn ń kéwù bá ti tóbi èèyàn ní ìdí ṣéwù kankan. wàyó kébiru náà. kì í ṣe pé àfọ́fà àfà yín tóbi ntí ò jẹ́ ká tẹríba fún wọn púpọ̀ débi ipá mọ̀ wá àṣírí lọ́dọ̀ wọn ni pé àwọn tó kọ́ àwa náà alàlìmọ̀rá tìbí náà wà. wàyó kébiru náà anga ibilimari hadiyuhu. ẹ jẹ́ kí n yín ọ̀rọ̀ Sheikh Satar kàfàlẹ́ mo bọ̀ hadiyu. gbogbo àfà tẹ bá rí tọ́mọ kéwù rẹ̀ kéwù tán lọ́dọ̀ rẹ̀ tó tún lọ gbọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan tí ò wá mọ̀nà dùn àfà rẹ̀ mọ́ àfà òun láláìda. kàfàlẹ́ hadiyu hama gayabali marihu mukhbira o. gbogbo àfà gidi tí ó bá jẹ́ àfà Ọlọ́run tí ó lónìí tí ó lọ́la ọjọ́ tó bá ti ń sáré tiẹ̀ ni ó mọ̀ sáré tọmọ kéwù mọ̀ kí ló dé tẹ̀ sáré ọmọ kéwù ó ló fẹ́ ṣe 40 years anniversary tẹ̀ ti dá lé kéwù lẹ̀ àwa wo wájú ta lé kéwù yín àbákìrì kankan tó gbé mọ́tò wá ẹ̀sìn fẹ́ ṣe 40 years anniversary kò dáa fún ọ báwọn. salili mutaalimina alistasharu. bàbá bulala bẹ́ẹ̀ yẹn bá ti kéwù lọ́dún àfà bẹ́ẹ̀ yóò bá ti jẹ́ yẹn lọ́dọ̀ rẹ̀ ó dàbí ẹni tó lọ kàwé náà ni tí ò ní ok lọ́dọ̀ school ta ti lọ primary school secondary school àtàwọn tán lọ institution ṣáà lọ ń dúpẹ́ ń bẹ̀ ń jọ graduation àbí kí náà ń pè ní tá a bá ń lọ ń jọ mòlídì lọ́dọ̀ àwọn àfáà wa oore tán ṣe wá ní kì í ṣe oore kéwù nìkan tó bá jẹ́ kéwù nìkan ni tá à jẹ́ èèyàn lọ́dọ̀ wọn èdè elédè ni kò wúlò
àwọn tó bí wa mọ̀ yìí pé orí ibú ń bẹ lára wa ẹ mú wọn lọ́dọ̀ àwọn àfáà kí wọ́n sọ orí ibú ara wọn dóríire òun náà fi mú wa wálé kéwù kí ló dé tó mọ kéwù làlàkalà tí ó lọ sọ fún àfáà táàfọ̀ òní kó lọ gbé tíra náà wádìí. innal mu'allima kò tí ì kan ní risalatu nàwíyà bá. wa tabiba kilahuma. ó yẹ kó o mú wọlé ní gbogbo tó bá yẹ kó lò tó gun ayé ó fi ṣẹ́ lára rẹ̀ òun ló yẹ kó o fún un kì í ṣe náà wù ló kàn bá. innal mu'allima wa tabiba kilahuma. kò sọ ọmọ kéwù tó wù kó fi àfa rẹ̀ lẹ̀ ìgbà tí ò rí ìjì èèyàn lọ́dọ̀ àfa rẹ̀ tó sì rí lọ́dọ̀ àfa mi yóò wá lọ. la yansuhani izahuma lamu kiroma. bàbá ìgbà ajílété a kú oríire pé ẹ̀yin lẹ bí wa a kú oríire pé ẹ̀yin là fà wá tàhàyà bìkún bàbá ajílété tàhàyà bìkún kúlù àrídìn tanzilu nabiha. tàhàyà bìkún kúlù àrídìn tanzilu nabiha. ohun rẹ̀ yìí nírọ̀lẹ́ yìí bí ò bá jẹ́ pé mi náà lóhùn ni ó ti dè torú. tàhàyà bìkún kúlù àrídìn. kúlù àrídìn tanzilu nabiha. bàbá àgbà ajílété ka'annakum fi biqa'il ardi amtaru. ka'annakum fi biqa'il ardi abqa. ka'annakum fi biqa'il ardi amtaru. ka'annakum fi biqa'il ardi amtaru. bẹ́ẹ̀ni. ka'annakum fi biqa'il ardi amtaru. bàbá ajílété táyà bikum kullu aridin tanziluna biha. tanziluna biha. gbogbo ilẹ̀ tẹ́ ẹ bá sọ̀ sí tó bá jẹ́ ilẹ̀ òkó tó ti dọ̀dá tí ò sí àlùbáríkà ń bẹ̀ mọ́ àlùbáríkà pẹ́ dáṣẹ̀ wọbẹ̀ táyà bikum yóò mọ̀ yè yóò mọ̀ sẹ̀mí. táyà bikum kullu aridin tanziluna biha. bàbá wa ajílété Sheikh Awal fáàrí tẹ́ ẹ lẹ́ẹ̀ṣe torí pé wọ́n bí yín dáadáa ní ẹni nǹkan tẹ́ ẹ lè fi ṣe fáàrí. ka'annakum fi biqa'il ardi amtaru. ọlọ́run kó dákun kó bá gun bàbá gba ajílété lẹ́mìí. ka'annakum fi biqa'il ardi amtaru. ọlọ́run kó dákun kó má gbà yín lọ́wọ́ wa báyìí kó má já wa náà lẹ́yìn yín láíláí. wallahi ma ra'atil aynani mislakum. bẹ́ẹ̀ni fìlàásìrì kọ́ tí bá tán. fìlàásìrì kọ́ tí bá tán ya bajatal ulama. fìlàásìrì kọ́ tí bá tán ya bajatal ulama. bàbá wa gba ajílété bàbá rẹ̀ bàbá ìdùnnú ajílété bàbá rẹ̀ bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bàbá rẹ̀ bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bàbá rere bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bàbá rẹ̀ bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bàbá rere bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bàbá rẹ̀ bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. ajílété bàbá rẹ̀ bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bàbá rẹ̀ bàbá ìdùnnú kọ́lọ́hún má bà inú jẹ́. bisimilayi lihilafi. إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف àmín. mo fi bàbá gba ajílété kí kalẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run kò sẹ́ni tí ìjókòó yìí ò kí rijalun ulu basin shadidin wa najidati. rijalun ulu basin shadidin wa najidati. wa qawluhum qawlun wa fi'luhum fi'lu. wa qawluhum qawlun wa fi'luhum fi'lu. bàbá wa ìgbà má dìbò. rijalun ulu basin. àfa aláníyàn rẹ̀. shadidin wa najidati. àfa dáadáa
àfáà tó fáìn tí àníyàn wọn wá fáìn ju bí wọ́n ṣe rẹwà lọ. wa qawluhum qawlun wa fi'luhum fi'lun. èyí tí Sheikh Awal Ajílété ń sọ ẹ fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀ àmọ́ dáadáa yín bẹ́ẹ̀ ò bá tiẹ̀ sọ dáadáa yín ń sọ̀rọ̀ asanatukum tantik. abukukum. Sheikh Madibo asanatukum tantik dáadáa yín ń sọ̀rọ̀. bi'an kana sajudi walamu yakun bakilahu. walamu yakun hasidan ni mo wí. bi'an kana sajudi walamu yakun hasidan. wa niyyatu tasifu fa wallahi talimau. wa niyyatu tasifu fa wallahi talimau. Sheikh Madibo ẹ̀yin nu ọlọ́run nu. Madibo indi. mo ń bọ̀ àfin ilé ọlọ́run lọ́wọ́ ọlọ́run kó dákun má fi kú gbà yín lọ́wọ́ wa. mansibu ayu mansibi. kíkì yín jù báwọn lọ bàbá Madibo. makanatuhu indi la. bàbá wa Ṣíṣe ọlọ́run jẹ́ àárín pẹ́. amiina. bàbá wa ìgbàlẹ́gbẹ́ wọn Rijalun. Rijalun. bàbá wa Jagaban. Shadidi wa najidati. bàbá Balógun ẹ dákun ẹ súnmọ́ bí. wa qawluhumu qawlun wa bàbá wa Aske Ilyas. fi'lun. Sheikh Mustapha Sheikh Abdul Jalil bàbá Bulala ẹ kú àlejò wa ní ìjẹjọ ọlọ́run ní tán lọ́wọ́ yín. bàbá àgbà Alijabawi ọlọ́run ní fi yín lẹ̀ yóò bá yàtọ̀ yóò mọ̀ dá sí. bàbá wa Sheikh Hussein ọlọ́run ní padà. bàbá wa ìgbà Kọ́ládé. àfàgbà yányán ẹ dákun ẹ má bínú o bí lóòdù Ajégúnlẹ̀ yóò bá ní ẹlòmíì tí wọ́n ń bẹ̀rù mọ́ láàjú bàbá Kọ́ládé lọ ó tó bẹ̀. àfà ni bàbá Kọ́ládé tá a bá rí àfà àmọ́kọ́. zalamu yakun zaka nabiyyu mutahharun. àfà tó yanjú ni o kì í ṣàfà àkọ́rọ́ o. zalamu yakun zaka nabiyyu gbogbo ńgọ́lọ́hún fi ṣe dáadáa sára yóò ní bàjẹ́ bàbá. wàhálù nabiyyi. Sheikh Maruf àbí bàbá àgbà Lau Galib olólùfẹ́ mi dáadáa ọlọ́run ní fi yín lẹ̀ yóò mọ̀ dá sí. mo wá kí olólùfẹ́ mi Sheikh Yasir Tag. Habibi. ẹ ṣeun ẹ kú fẹ́ gbogbo ìgbà. láyò àdìlú Habibu. ẹ ní kí la yé fẹ́ wí. ẹ rò pé àwọn èèyàn máa sọ pé kí ló dé òun àti Siru pọ̀ tí àpọ́nlé yìí fi pọ̀ tó báyìí. Habibi. ṣé Siru àfà ẹni tí ò bá ti sínbẹ̀ lẹ́ni kò ní sínbẹ̀ lọ́la. láyò àdìlú Habibu. oòrùn tó wà ń ta náà lè lè fi sáṣọ tó bá ti fòrùn tó wà ń ta sáṣọ ó wọṣọ rẹ ní tútù. wà á mẹ́lì sí wa òfin kọ́líbì náà sí ibú. bàbá Madibo bá a ti dà yí oògùn ò lè sọ yẹn di báyìí. gbogbo ẹni bá fẹ́ kọ́ ọmọ òun náà yà dáadáa tó bá ti rí ní tó dáa láníyàn rẹ pẹ̀lú ẹ. walillahi sirrun fi ulaka fahinama. àwọn kàmpéènì pé kéèyàn fẹ́ràn wa àmọ́ tó bá fẹ́ràn wa búṣiráka. walillahi sirrun. mo bọ̀ mo dá wákà kan ní Abẹ́òkúta pé ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹni bákan bí ṣe ní yóò ní tùmọ̀rò. ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la o. ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la o. bẹ́ẹ̀ni ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹni bákan bí ṣe ní yóò ní tùmọ̀rò. ẹ wá bákan bí ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ó bọ̀ wákàtí mo dá yẹn bàbá ṣẹ̀yẹ tàná ló dá Sheikh Sọ́ọ́líù Àdìró ọlọ́run ṣẹ̀yẹ asọmọdání Al-Arifu sọmọdání jullun bayna al-adam àfa tó ju àfa ẹgbẹ́ lọ àfa ṣẹ̀yẹ. ó ní ẹwà bádì ó ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹwà bádì ó ṣe ní kẹ́lẹ́ bá lọ́la. ẹni bádì ó ṣe ní yóò ní tùmọ̀rò. ẹwà bádì ó ṣe ní kẹ́lẹ́ bá lọ́la o. ẹwà bádì ó ṣe ní
kẹ́lẹ́ bá lọ́la o. bẹ́ẹ̀ni ẹ̀wà bá di ó ṣe ní. kẹ́lẹ́ bá lọ́la. ẹni bá di ó ṣe ní. yóò ní túmọ̀ o. ẹ̀wà bá di ó ṣe ní. kẹ́lẹ́ bá lọ́la. ṣé sùúrù àfa lè má ní gbogbo nǹkan ẹ dákun gbogbo àwọn àfa lè má ní gbogbo nǹkan bí àmọ̀dájú kọ́. àfa lè má ní gbogbo nǹkan bí àmọ̀dájú kọ́. àfa gbọ́dọ̀ ní àmọ̀dájú nípa ọlọ́run tó ń sìn tó gbé dání pé kò ní disappoint òun. a lóògùn o a ní nǹkan kan o kódà a lówó kò mọ́ bọ̀ kò sí iye tá a fà lè ní àfọwọ́ gbọ́dọ̀ pé rẹ̀ lólówó. sirrun fi wulaka fa innama. táfà bá pè rẹ̀ lólówó àwọn tí ń fún lówó ń kọ́ kí ni kí wọ́n pera wọn. mọ́ bọ̀ ní táfà máa ń ní táfà fi máa ń ṣèyàn ràn ọlọ́run ni. kàlámùlẹ̀ ìdádọ́rìbò mìnàlẹ̀ àṣàyà ni. bàbá ìgbà ajílété ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ yán mo sì ti bẹ̀yìn lórí ìjókòó ń bẹ̀rùn ọ̀rọ̀ bàbá òjìbára búlúbúlù ẹ dákun torí ànábì Muhammad mo fi bàbá ìgbà ajílété bẹ̀yìn ẹ dákun mo gba ọ̀rọ̀ náà lẹ́mìíyín torí ànábì pẹ̀lú fẹ́ bàbá ìgbà ajílété bàbá òjìbára ìṣeré èèyàn báwọn wàláyì kádàrá ni. ìsà tàdàrà sọ̀dí ikú ilé ìkàyà ọmọ. wàláyì kádàrá ni. fàjà wìsẹ̀ hàmà sáwì kẹfìrà. ẹ kéré bẹ́ẹ̀ bá sọ pé ẹ kéré á béèrè pé kí lòun ní tó fi sọ pé ẹ kéré. ìsà tàdàrà sọ̀dí ikú ilé ìkàyà ọmọ. ẹ̀wọ̀n kan mo lè má lè gbìjà ẹlòmíì báwọn mo sì lè má lè kí ẹlòmíì lẹ́yìn báwọn bí òjì bára kọ́. ìsàtàdára sọ̀díkù ilé ìkàyàwó máa ń. tí n bá jòkó ń bẹ̀ ọ́n tí irú nǹkan báyìí wá ṣẹlẹ̀ tí n bá sọ̀rọ̀ lé lórí ọlọ́run ó bínú sí mi. fàjà àwìsí hàmàsáwì kẹfìrà. bàbá ṣe wà ní àbá wà ní ìlú ọ̀rà báyìí. mo ń sọ fáwọn ọmọ mi nínú mọ́tò mo ní a máa fi ìyọ́nú àwọn tó ń yọ́nú irú àwọn bàbá ajílété yìí a máa fi ìyọ́nú àwọn tó ń yọ́nú irú àwọn baba madibo yìí irú àwọn sheikh satari yìí irú àwọn sheikh alau galib baba kọ́ládé baba bulala ya salam gbogbo ẹ̀yin ẹni ọlọ́run mo ní a máa fi ìyọ́nú tiyín a máa fi pa ìbínú àwọn tí ń bínú rẹ̀. wáyé inú rìtọ́ àǹkólé àìbí kẹ́lí ìlàtún. baba kò sọ mẹ́ta fẹ́ dá sí i bá a ti ń lò lọ́wọ́ yìí a máa ṣe àwọn èèyàn kan. walakin aina sukuti tubudil masawiya. àwọn kọ́lá ní kán pè wá ẹnìkan wá bá mi bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó wá ń ṣe wáàsí fún mi ipe kí n dákun wàhálà yìí pọ̀ kí n máa dínkù. adẹ̀ṣẹ̀dé láti wáàsí kan bí ọjọ́ mẹ́fà la lò kí n tó lọ wáàsí mo yọ dírípù kúrò lọ́wọ́ ni. ìwọ́n ń ṣe wáàsí fún mi pé kí n jọ wàhálà yìí pọ̀ púpọ̀ mo wá ń sọ fẹ́ ni Sheikh Al-Wazir mo ń sọ fún tọ̀ wípé kì í ṣe báwọn mo ní mi ò bẹ̀bẹ̀ wá sí ẹ wo mòlídì tá ń lò lọ́wọ́ ní Ramadan yìí wá sí tá a ti lọ́nu mòlídì yìí kì í ṣe 100 èyí tá a wá yẹ tá a gbà rárá òun náà tún lé ní 100 mo ń bọ̀ tá a gbà rárá àti ní wàásí njọ náà àwọn òde tá a lọ tá a gbà ó ju èyí tá a ń lọ a sì ti lu àwọn ìgbà kan rí tó yẹ pé lámúnẹ̀ kún ṣé amọ̀nìkúra a ti lu àwọn ìgbà kan rí tá à ń wá pé kéwú tí mo tiẹ̀ áyì kí n tiẹ̀ ríbi lò ó sí kò bá má ju àdúrà bẹ̀rẹ̀ lọ kò bá má ju rọ́bà náà lọ táàrẹ́ ni pè wá kò bá má ju bẹ́ẹ̀ dénú yàrá lọ kódà kójókòó ọmọdé má pè wá sí nígbà náà á bẹ̀rẹ̀ wá síbi 2 hours. bífátì àti lílímì torí inú wọn máa dùn wípé wọ́n pè wá wọ́n ní ká wá rí kéwú wa lò á ti lu àwọn ìgbà náà sẹ́yìn àmọ́ bọ̀ àmọ́ nígbà tákòókò tí tó ń kọ́ mẹ́ta ni ó mọ̀ ṣẹlẹ̀ nínú ayé ẹ̀dá. kọ́dí àṣìbá tàmú tàṣọ̀bá. gbogbo ẹni tí ó bá ṣoríire láyé nǹkan mẹ́ta ni ó ṣẹlẹ̀ nínú ayé ṣé òṣòdo. bífátì àti lílímì. kádàrá là kọ́kọ́ tó bá ní kádàrá re ó tí ì lè ṣoríire ó kù kínní kan ó kù sábàbí. kọ́dí àṣìbá tàmú. ṣe sùúrù àfà bẹ́ẹ̀ yẹn bá ní kádàrá rẹ bí o bá pàdé onísábàbí rẹ kádàrá rẹ ó di kádàrá bú. ọlọ́run ló mọ iye olóríire nínú ọmọlé kéwú tó yẹ pé àfáà tó lọ kéwú lọ́dọ̀ rẹ ló borí rẹ jẹ́. sàbàkọ́ tí mo kọ́ dírú ilá ìwà òkè mu. bá àfáà ṣe lè tún oríire yẹn ṣe ọmọ tí ò lóríire tẹ́lẹ̀ báwọn àfáà ṣe lè sọ wọ́n di olóríire bẹ́ẹ̀ ni
àwọn àfáà kan wà tó lórí rí ọmọ kí ó bá yọ̀dọ̀ wọn yóò dò lórí ibú. sàbàkọ́ ti mọ̀ kọ́ dírul ilahi wa hukimuhu. amúdùlì musa bíbí àti mú ẹni tí wọ́n gbé orí rẹ̀ gbọ̀dọ̀ ẹ̀ mọ yẹpẹrẹ rẹ̀ mọ́ tó bá fẹ́ lórí dalẹ̀. falahafu hadaka minlahala wa minlawo. wọ́n ń pòwe òfò oríire tá a mú wáyé ọlọ́run ti kọ́ pa ṣe é ni àwọn àfáà wa kọ́ náà sọ wá do lóríire. ṣé wọ́n lóríire tẹ́lẹ̀. sayidati bi kuratika layali fasitamat. wọ́n tó ẹ pé ọ̀gá assassin ló bá jẹ́ mo ń bọ̀ ni mo fi ní ẹ má bu àwọn àfáà àtàwọn ọmọ kí ó tẹ bá rí tí wọ́n yín ẹdí ẹ lọ́rùn oríire táwọn àfáà ṣe iṣẹ́ táwọn àfáà ṣe kù lára wọn ló fi mọ níbi ẹdí ẹ báwọn báwọn bá mú lọ lé kéwèé yẹn ni yóò mọ yín lọ́rùn. aláwòlá lẹ́yìn lè mú máa sayidati rijalu. bí ò bá lọ lé kéwèé rárá yóò mọ pààyàn ní. wàlá òrìfalẹ̀ halalu wàlá àrọ́mù. àwọn àfáà wa ni wọ́n fi oríire tí wọ́n náà fi fún wa ní sábàbí ire tàbí rí kádàrá wa ó di méjì méjèèjì ò tí wá lè mú yàn sóríire ó pẹ́ ọ̀kan òun ni wákàtí. sàbàkọ́ ti mọ̀ kọ́ dirulila ìwà hukimu. bàbá Kọ́ládé bí a bá ní kádàrá re tó ló ní sábàbí re tásìkò yóò sóríire látọ̀dọ̀ Ọlọ́run bá ti tó kò sí gbìyànjú tẹ́ ẹ lè ṣe fún kò ní sóríire. àwọn ìfò àdàkà mi là ń la wa mi là ó. àkókò ló tó tá a fi ń lo bá a ti ń lo yìí kì í ṣe pa bẹ̀bẹ̀ kankan kì í ṣe pa wá nǹkan kan. bàbá Àgbàjílété ẹ dákun mo fi bàbá Àgbàjílété bẹ̀ yín afuwan ẹ dákun torí ànẹ́bì bàbá mo fẹ́ kẹ́ ṣe áfún débi pé mi ò fẹ́ kó jáde lẹ́nu yín mọ́. ẹ jọ nínú àfọ àti mọ̀mọ́ kó láníyàn rẹ sí gbogbo ọ̀dọ́ tí ń bá dìde ní Sheikh Àjílété wa ọmọ àlè ní orin tí ó bí nínú tí ò ní bí. fàṣẹbírí wàhálà ẹ dákun tẹkẹdọbì ń ṣe ó ti lọ tàbàtà ẹ dákun ó ti lọ tàló bí a ẹni dààmú bàbá. mo kí ló gba àwọn ẹni Ọlọ́run Sheikh ya salam mi máa ṣàrí afáwa Sayuti ẹni dààmú àbáwò olú ẹgbẹ́rẹ́gbà ni mo kí Sheikh Sodo Al-Qadiri mi máa ṣàrí àfáàgbà yanyan ẹjọ́ kò torí ànábì sanatilahu àbáwò oníwàásí tí ò bá dángájíá tí Sodo bá ṣe rọ́ ìdùn níwájú ẹ̀ ó lè gbàgbé kéwú. walikulli qawmin sunnatun wa imamuha. àfáàgbà tó ju mùdírù lé kéwú mi lọ. walikulli qawmin sunnatun wa imamuha. kéwú mi ló la fa ìmọ̀ táwọn náà ní mùdírù làwọn bẹ̀rẹ̀ mùdírù ọ̀nà mùdírù máa jìn má sàtúndírù. ṣé ìgbà tí wọ́n náà ti ní ìdára tó ti ń dá àwọn aláboyún lóhùn àwọn ìyàwó ilé àtúndé ìdára rẹ̀ abábẹ́ẹ̀dì ń bẹ̀ mo ní ẹ̀ ń sọ operation ni. fakamu ilmi jana mala wajaha. Sodo kò ní bàjẹ́ yóò máa dá sí ọ̀rẹ́ mi. wakamu mali jana ìmọ̀dọ́lá ẹ̀ mọ̀ ga sí ẹ̀ ní jábọ́. bàbá Àgbàjílété bàbá àlùbáríkà Ajíọlá Nẹ́bí bàbá yìí ló bí PA àbí lọ́dọ̀ Awíkóńkó ọ̀rọ̀ yóò ní dàrú ẹ jókòó dáadáa ẹ dákun oríire yóò ní bàjẹ́ mo dá yín mọ̀ àwa kì í fojú pààyàn rẹ àfi tó o bá pọ́n wálé tó o bá ti gbá pọ́nlé wa á sọ pé a mọ̀ ẹ́ ẹ ṣe sùúrù kò sẹ́ni tá a rí kò sẹ́ni tí kì í wo fídíò ara wọn gbàtà àmọ́ pé ó yá rẹ̀ ni ó jẹ́ aláìkì ni ó jẹ́ akọ́mẹ́ntì. wàlá sí tù bí àyà bí limala ya buni. ẹ gbé bàbá ṣọ́ọ̀kì pé mo mọ àwọn débẹ̀ o. wàlá sítú ara lèmẹ́rì himala yàrá liya. kí ló dé tí wàá fi ọlẹ́yìn tọrọ tí wàá pàdé ẹ̀ tí wàá ṣe bí ipò mọ́ kò ní dáa fún ọ báwọn. wàlá sítú bí àyà bí. nínú àmì tán fi ń dẹ́ni Ọlọ́run mọ̀ al-i'tiraf bil jamil tó bá rí nǹkan lọ́dún èèyàn jẹ́ káyé mọ̀ pé bẹ́ẹ̀ ló ti rí. limala ya buni. onídìkẹ́yìn kọ ẹ̀ ń kéwú kó tó dà fà rẹ o tó bá ti gbọ́ kí ó lẹ́nu yẹn tó sì lọ lólóde sọ bá yẹ pé a gbọ́ kí ó lẹ́nu lágbájá. wàlásítù ara lè mari himala yàrá liya. kódà bó bá rí iṣẹ́ lọ́rùn èèyàn ayé ti dàdán ò lónìí bàbá búlálà àfa kan sẹ́ndì iv sí mi ó fẹ́ ṣe mòlídì mo wá wo píkítọ̀ tó ló ń bẹ̀ mo rí i pé èmi ni mo wà ń bẹ̀ ó kàn gé orí mi kúrò ní. ẹ mọ̀ pé photoshop photolab àbí kí náà ń pè aliwazir
kò sí ní tí wọn ò lè fi ṣe nísìn bẹ́ẹ̀ bá wu abẹ́rẹ́ tó bá fáìn tó wé láwà ní tó dá tó múra dáadáa irú bí bàbá Mọ́dìbò ṣe múra ìbẹ́ẹ̀ ló bá fẹ́ ṣe mòlídìí báwọn tó bá rí fọ́tò ṣe Mọ́dìbò yìí òun lẹ̀ ní lọ ya fọ́tò kankan mọ́ yóò kàn yọ rásù ṣé wù kò ní ẹ bọ́ òun gbé rásù òun sí a ti mọ̀ pé iṣẹ́ aṣọ wa ló lò kí ló tó pàdé wa tó tún ṣe bí kò mọ̀ wá níbi tẹ́ ẹ bá ti rí nǹkan ẹ máa sọ pé ẹ rí nǹkan ń bẹ níbi tá a ti mú nǹkan jáde ó tún pọ̀ ń bẹ o. tamasaki zọfiri tàbí sẹ́yìn lè hore. gbàtó fẹ́ ń boore náà ni ò jẹ́ kán fi mí hàn ẹ́. tamasaki zọfiri tàbí sẹ́yìn lè hore. ohun tá a fà fún ọ tó fi ń jẹ yẹn o wọ́n tẹ́sítì ẹ wò ní ṣe sùúrù ó pọ̀ lọ́dọ̀ wọn tó ra mọ́tò kan tó fi àfa rẹ̀ sí àchífù tó mútu ẹ̀ ayé rẹ̀ fẹ́ bàjẹ́ nù. tamasaki zọfiri tàbí sẹ́yìn lè hore. ayé tí wàá dàdánwò lẹ́ni bàbá àlìjẹ́bà wí lórí 1.2 million tọmọ yahoo mi gbà yóò sì mọ lọ́dún náà disturb ta ló fẹ́ disturb fàkíwù rẹ̀ èló ló ní. tamasaki. èló ló ní. ìsọfírí tàbí sẹ́yìn lè hó. ẹ jọ gbogbo wa lórí ìjókòó yìí kíní kan wà tó bá ti wà lára ènìyàn ibi tó bá ga dé náà ni ó ga mọ́. fàyínà lè hó rafi dùníyà kọ́lí. ọba jílété ọkọ̀ méjì ní bẹ́ńlẹ̀ méjèèjì yìí wá ló níbi tí ń gbé yẹn lọ ọkọ̀ kan jẹ́ ọkọ̀ tẹríba ìkan jẹ́ ọkọ̀ gbéraga bí yẹn bá wọ ọkọ̀ tẹríba yóò gúnlẹ̀ síbi re oore tí wọ́n ṣe fún un tó bá ń tẹríba pẹ̀lú ẹ̀ wọ́n ò fún un ní mi pé ọmọ yìí ò mọ̀ọ́re ó wu àfa rẹ kó kú àṣírí fún ọ àmọ́ lójú àfa rẹ náà ló ti ń pe àkọ́bí ẹ̀ lórúkọ ó láwọn àfọ òní kakún ni àfa wa ń bí jàre àfa rẹ sì ń wú ọba ẹ̀ yóò ti máa mọ̀ pé olórí ibú lélẹ́yìí. iná tàwa dùn mí ní sọ. kódà bọ́ máa fà jẹ́ ọmọ ọdún méjì kódà bọ́ máa fà jẹ́ ọmọ ọdún kan máa pọ́n ilé káfà yín ó máa mọ̀ kí bàbá rẹ̀ ó máa mọ̀ pé àwọn eléyìí ṣe fẹ́ yín lẹ̀ fún tó bá dáa fún yóò mọ̀ọ́re kò ní jojú wa àfáà rẹ̀ ti mọ̀ pé wàá jojú àwọn ni ò jẹ́ kó nǹkan gidi fún ọ. ọ̀nà sàrójì yóò wàhásà wàládì. ó wá ń pòwe òfò mọ̀ ń bọ̀ wọ́n ní ẹran ilé àfa wa ni ewúrẹ́ ilé àfa wa ni ó dórí tiẹ̀ ó yí padà ẹni bá sọ yí pé ewúrẹ́ ilé àfa àwọn ni tó sì ń ṣiṣẹ́ tọ̀ kò ní kéré tí ó fi kú. wàṣíbùlù fílímù àkàbàrí mi sí lólé asadi. ó kún ara dodo àwọ̀ ọ̀dọ́ àfa lẹ́kọ̀ọ́ yìí ẹjẹ́ á lọ yí padà kò sí ní tó fẹ́ ní ṣéwù mẹ́rin márùn-ún fún un àwọn afáàrẹ wọn pàdé níjọ́ mòlídì lọ́dún wọn wá ń ṣépè fúnra wọn wọn ń sàṣàkúsà ọ̀tọ̀ làáfà tó kọ́ ẹ ń kéwú ọ̀tọ̀ làáfà tó fún ẹ lọ́wọ́ ọ̀tọ̀ làáfà tó tún kọ́ ẹ bí wọ́n ṣe ń ṣe jálàbí lọ́dún wọn ló wá tò sórí ìjókòó níjọ́ mòlídì ó wá ń sọ fáfà tó kọ́ ẹ ń kéwú pé ẹ̀yin lẹ kọ́ wa ń ké bàbá àmọ́ àwọn tán jókòó yìí náà mú wa kó nókùn bọ́nù mọ́lẹ̀ lójú àfà tó kọ́ ẹ ń kéwú. fàṣbẹ́rẹ́lì dáhìkà. ìgbéraga ẹ dákun bẹ́ẹ̀ bá wọkọ̀ gbéraga oko ìparun ní ògúnlẹ̀ sí o. ìjà fáwọn tàtọ́ bí ìbáhu. ẹjọ́ gbogbo àwa àfà ẹ má jẹ́ ajé èèyàn débi ká gbàgbé àwọn olóore wa. wàkùnà bìjálíkà ìjà fáwọn tàmù àlìmọ́. ẹ má jẹ́ ajé èèyàn débi wípé ìyapọ̀ ọlọ́run la máa fi ṣe fàárí. nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo mú wá láàyè yìí lónìí nù kí ló dé tá a fò ra mọ́tò táwọn onímọ̀ máa wá wẹ mọ́tò bí ìgbà tọmọ yahoo ra mọ́tò ó ń gba oore lọ́wọ́ wa ẹ dákun ẹjẹ́ àtàjì kí ló dé tí wàá fà ń ṣiṣẹ́ fọmọ yahoo tẹ́tún jọ mú gbó ẹ wá jọ yóò bá kán La ilaha illallah. ó ti di kèfèrí ó fẹ́ lo ẹbu mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ ó sì fẹ́ fọtí lo gbogbo ẹ̀ wọ́n ti yókò tó dìde. La ilaha illallah. Sheikh Al-Wazir. bilimili inú sílíhù. mo bọ̀ àánú ọlọ́run tó ń béèrè fún tó bá dé kò ní tó ọ lọ́wọ́. máa yòókù ṣàtàgà yúrù. ókè o ti lo iṣẹ́ tí yóò mú jálàbí wa tí yóò mówó wá ìwọ ló ti yóò tó ti sùn lọ yìí. bilimili inú sílíhù. jálàbí ti pè 49 missed calls. mo bọ̀ ó lo iṣẹ́ tán láti aago mẹ́wàá àárọ̀ ó sì sùn di aago mẹ́jọ alẹ́. yòókù ṣàtàgà yúrù.
ọ̀dà ọ̀nà wo ló fẹ́ gbà sóríire. Wa kayfa bil milihi. ìwọ náà bira rẹ léèrè báwọn. Kayfa bil milihi. tí wọn bá ti bá ọlọ́run lọ́dọ̀ àfa mọ́ tí wọn bá ti bá kùránì lọ́dọ̀ àfa mọ́ tí wọn bá ti bá ìpayà ọlọ́run lọ́dọ̀ àfa mọ́ ẹ bá ń sọ fún kó kúrò láàrin wa kì í sara wa. Wa kayfa bil milihi ni halati bil giyaru. gbígbàdúrà tọ́lọ́run fún àwọn ẹni ọlọ́run tí wọ́n ń tà fún dodo wa tí wọ́n fi sára dodo wa ẹni bá ti mú yapa ọlọ́run níṣẹ́ gbígbàdúrà náà ò ní kalẹ̀ lára rẹ̀. Bil milihi nusilihu ma yukhsha tagayyuruhu. Ànábì ní dodo ọ̀dọ́ ló lóríire lára illa man sadda bil maasi. àfẹ́ ní bá fi ìyapa ọlọ́run ẹni bá fi ìyapa ọlọ́run tó fi búlọ́ọ̀kì orí ọlọ́run lọ́dún ara rẹ̀ níjọ́ òun la bẹ̀rẹ̀ ọdún tó ti bá obìnrin mẹ́ẹ̀ẹ́dógún sùn. February kílẹ̀ níbẹ̀ February 10 àṣẹ ló January tán ni ìwọ ọ̀dọ́ tó ti fẹ́yàwó wọ́n sì ka iye obìnrin tó ti gorí ẹ̀ ó ti pé 15 ọ̀nà wo ló fẹ́ gbà sóríire. Salasun hunna mulikatuli anami. ó wá ń dà wá láàmú àfáyà bá ń yẹ̀ wò kí ni ò jẹ́ kí n rọ́nà lọ kí ni ò jẹ́ kí n bẹ́gbẹ́ pé ohun tí ò jẹ́ rọ́nà lọ ohun tí ò jẹ́ sóríire ìwọ náà mọ̀ kò ní ìdí kò dà wá láàmú èló ló ń gbà lówó oṣù tí wọ́n nìkan ní girlfriend mẹ́wàá. Salasun hunna mulikatuli anami. bàbá lórí 60,000 gbogbo àwọn girlfriend rẹ náà ti mọ̀ àti wẹ̀rẹ̀ ẹ̀ máa ń gbowó oṣù. Wadayatu sahihi lasikomi. ẹni tó fẹ́ ra àbáyà ẹni tó fẹ́ ṣerun ẹni tó fẹ́ lè kánná ẹni tó nídìí urgent 5k ìwọ náà ló fẹ́ pè èmi èé ṣòwò òṣì náà ọmọ ń bọ̀ ọlọ́mọdé àṣàgbákò èló mọ̀ ń rí tóbìnrin mẹ́ta wá pàdé mi wá sí èló náà wẹ́sẹ̀ sùúrù náà èló náà fi kóná mi tí màá léèyàn mẹ́ta tí mo fẹ́ fún lówó ọkọ̀ bá pàdé mi ṣé ìwẹ̀ yìí náà mo wá kí mo ní ta ló wá kí. mo kó sí lóhùn ní kan tó fẹ́ fi ṣe adíá kan. ká má fi ṣe adíá. Salasun hunna mulikatuli anami. bàbá kò sẹ́ni tí kò wù kó sọ̀dọ̀ àmọ́ tá a bá rántí pé ìṣe ọ̀dọ́ púpọ̀ ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ ni ṣó ń sọ̀dọ́ ni àbó ń ba ọjọ́ ọ̀la rẹ jẹ́. Wadayatu sahihi lasikomi. ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ kí ni tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ òun ọ̀rẹ́ wa kan ló ní òun ṣe pàdé ọmọ yẹn ni ó wá fáìn púpọ̀ pé àkọ́kọ́ bíìlì tó kọ́ fún ọ̀rẹ́ wa bàbá ajílété àkọ́kọ́ bíìlì tó kọ́ fún 150,000 ni ó lóun fẹ́ ra bone straight mo ní gbogbo owó tíyàwó mi tó ti fi ń ṣerúnjọ́ tó ti wọlé mi tí n bá ṣí kò tí wọ 150 ẹnìkan wàá gba 150 lẹ́ẹ̀kan náà lọ́wọ́ mi ìwà àfà lórí ipò fẹ́ délẹ̀ lérí. Dawamu mudamati wa dawamu wati. ṣe sùúrù kí ló ní tí ò sí lọ́dọ̀ ìyàwó rẹ̀. Dawamu mudamati. ṣe sùúrù ìwọ ló pákéjì ìyàwó ẹ̀ lẹ́yìn wèrè àfà ìyàwó rẹ̀ tún bímọ níjọ́ kó mọ òun rẹ̀ ti ra sọ fún wèrè agbádá méjì níjọ́ kó mọ aṣọ tó wọ̀ níjọ́ ìyàwó ló tún wọ̀ níjọ́ kó mọ ìyàwó rẹ̀ ní di 10,000 ó sì fi ọ̀sẹ̀ mẹ́ta ṣàlàyé tó fẹ́ fi ṣe ọ̀sẹ̀ mẹ́ta ló fi ń ṣàlàyé tó fẹ́ fi 10,000 ṣe pé ó jẹun ní kí ló fẹ́ fi 10,000 ṣe àfáà mi ò ní mọ̀ yí pé obìnrin lòun nílé òun ò níyàwó ojúlójọ́ tí obìnrin rẹ bá ti ní ìdìrànlọ́wọ́ rẹ tó ń sọ wípé kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe tó bá wò ta kò ní kó inú ilé rẹ̀ náà wọ́n ti máa gbà kí ó fún. Dawamu mudamati wa dawamu wati. ẹ dákun gbogbo àwọn ọ̀dọ́ tọ́lọ́hún dọwọ́ wa fa inal maasi bá mi ké láti ibi pé ìzákun tàfi ni'matin fari'a. Ìzákun tàfi ni'matin fari'a. ìzákun tàfi ni'matin fari'a. إذا كنت في نعمة فارعة فإن المعاصي تزيل النعم فإن المعاصي تزيل النعم
ẹ dákun ẹ jẹ́ àjọ wí ìzákun tàbí ní ìmọ̀tí ń fàrí àá. ìzákun tàbí ní ìmọ̀tí ń fàrí àá. sòdó fàhínà lìmọ̀ á sí tùsílù ní àá. fàhínà lìmọ̀ á sí tùsílù ní àá. وحافظ عليها بشكر لله وحافظ عليها بشكر لله فإن للآثار أنكم فإن للآثار أنكم إذا كنت في نعمة فرحا إذا كنت في نعمة bọ́lọ̀ ń bá ṣoore fún ọ fàríà sọ dáadáa èèyàn tó ń wárú oore bẹ́ẹ̀ pọ̀ tọ́lọ́hùn fún. إذا كنت في نعمة فرحا. ẹ mọ ìtàn ta mọ́tò nísìnyí gbogbo oore tó bá wà lọ́wọ́ èèyàn àmójútó àkíyèsí òun ni yóò jẹ́ ó pẹ́ lọ́wọ́ èèyàn. فإن المعاصي تزل النعم. bàbá bẹ́ẹ̀ yóò bára mọ́sù nísìnyí ó máa ní after 5 million lọ́wọ́ ni ó mú dání bẹ́ẹ̀ yóò bára mọ́sù nísìnyí tí yóò fẹ́rẹ̀ èyí tí ó dá láàmú o kò sí mọ́tò tí máa ń dá yàn láàmú ìwọ ló fẹ́ wá mọ́tò 500,000 ra o. فإن المعاصي تزل النعم. ṣé ìwé ẹ̀rọ dáadáa pẹ̀lú mọ́tò tẹ́ ẹ ra yìí o ṣé kì í dá yín láàmú mo ní dọ́tà àti rà á dààmú a máa ń jọ ìlì lẹ́nu irú ọkọ̀ gidi lára ìwọ ló ń wá mọ́tò 700,000 ó sì wà wọ́n tà fún ọ tọ́ bá ti mú ọ lọ́dọ̀ àwọn búṣà wọ́n bọ̀ wárú tiẹ̀ èyí 30 bí ẹ̀mẹ́wàá kẹ́ tó dájẹ́ gúnlẹ̀ láti Bàdágìrì tẹ́ bá ti ń tì wọ́n mọ̀ yọsẹ̀ fún ẹ sì mọ̀ fomi sí i oníwàásí náà padà bọ́ta yóò mọ̀ ti mọ́tò yóò tán wá fẹ́ ẹ̀dá kánsìyàn dédi mọ́tò oníwàásí kọ́kọ́ yọ orí bátìrì síra wọn náà ẹ̀dá bátìrì mọ́tò tí ń kọ́ kẹ́mọ̀ àlìjẹ́bà wí bátìrì mọ́tò yìí ń kọ́ mọ́dà ìsákun tàbí ní màtí. bàbá ajílété mọ́tò tí wọ́n ju kéèyàn ojí láàárọ̀ kó máa wo omi àti oil kó tó start ọkọ̀ lọ. ìsákun tàbí ní màtí fàrẹ̀ àhà. àkíyèsí díẹ̀ lẹ́lòmí ò ní tó rẹ fi bọ́ lọ́wọ́ ẹ̀. ìsákun tàbí ní màtí fàrẹ̀ àhà. ìsákun tàbí ní màtí fàrẹ̀ àhà bó bá lóore kan lọ́wọ́ fàríà sọ dáadáa dìímú dáadáa torí pé. fàyínà alimasi tuzilu ni'am. alimasi tuzilu ni'am ìyàpọ̀ ọlọ́run ìmọ̀ ń gba oore lọ́wọ́ èèyàn ni. fàyínà alimasi tuzilu ni'am. ìwọ náà ti lo ohun tó lè fi dèèyàn wọ́n ti kó ẹ láṣìírí tó lè sú ẹ dèèyàn àmọ́ Maria ni ó mú wa ìjọ tó mú wa olórí ibú rẹ̀ ọ̀tọ̀ ní tó ló fẹ́ ìjọ tó dé dùbúrì ló ń wò. Fàínàlì màásí tuzilu ni'am. oníjàlábí obìnrin mẹ́wàá ó ti bá mẹ́sàn-án sùn nù wọn. Fàínàlì màásí tuzilu ni'am. wọ́n wá mú páàsì ẹlẹ́ pé ẹ má lọ́ọ̀dù àfa alágbájá o gbogbo ìgbà ló máa ń lóun fẹ́ sín gbẹ́rẹ́ síbàdí fún yàn kí lẹ́yìn àfa bá débi pé ẹ fẹ́ sín gbẹ́rẹ́ sójú ara obìnrin. Fàínàlì màásí tuzilu ni'am. iṣẹ́ wo la fẹ́ ṣe tó bá wọn iṣẹ́ wo la fẹ́ ṣe tó bá wọn kí ló ṣe tó bá òun tó yẹ pé gbẹ́rẹ́ ojú ara oléyìn owó ẹ̀ lódò ó tún ní wàá sìn lọ kí ló dé kí ló fẹ́ sìn lọ. Final màásì tuzilu ni'am. ẹ má bàṣẹ wa jẹ́ Final màásì tuzilu ni'am. alimahasi tuzilu ni'am àwọn èèyàn máa ń ní kò sáfà gidi lẹ́kọ̀ọ́ kò sí ní tó fà tó fi rí bẹ́ẹ̀ àwọn àfáà bú náà ti bà àwọn àfáà gidi jẹ́ ni kò sí wàhálà ń bẹ́ẹ̀ kò nídìí kó o fọ́ mẹ́sẹ̀jì mọ́ wo oníjàlá bí ẹ̀ ayé ti advance jù báyẹn lọ àwọn èèyàn ń fọ́ fáwọn àfáà fúnra wọn wàláhì summa billah tí o bá fọ́ fún ẹ fún rẹ̀ ó dà toast ẹ̀ tó bá like ẹ̀ tí o bá ní gbà yóò sọ fún ọ yìí pé kò sọ́nà ń bẹ̀ tí o bá ti sọ́nà lọ́dọ̀ tiẹ̀ lọ́ọ̀dọ̀ ẹlòmíì ayé ti kọjá kó o máa da obìnrin láàmú fódìdí oṣù kan ẹ wá fẹ́ toast obìnrin wa ní orí fúláwà kan nínú kíláà àìsàn fúláwà wo ló wà nù gádìn kò ní tó bẹ́ẹ̀ mọ́ bọ̀ ó kọjú sí ni mo láìkì ẹ mo fọ́ fún ẹ ṣé wàá fẹ́ mi ṣé wàá ṣe tiwa tó bá láìkì ẹ ó máa ní ṣé o no problem
máa ṣe tí o bá dẹ̀ láìkẹ́ ó máa sọ fún ẹ pé ṣé ẹ dá o àmọ́ mo lẹ́ni tí mò ń fẹ́. ẹ jọ ẹ ṣe mí. kò sábúrú ń bi èyún àmọ́ ẹ wá ń ṣe tí ó dá wàhálà lẹ́sìn lọ́rùn lọ́jọ́ ọ̀la ẹ wá ń lo káálí fóbìnrin kò ní dáa fún wàfà tó bá ń ṣe báwọn. ó bọ̀ kí ló wà lọ́dọ̀ rẹ̀ tí ò sí lọ́dọ̀ ẹlòmíì tó bá jẹ́ tiwájú àtẹ̀yìn náà ni àìrìnjìnà ìrábù kí ọ̀kẹ́rẹ́. anakumula. fàhínà lima sí tún sí lónìí. ó bọ̀ bàbá jílẹ̀tẹ̀. fàhínà lima sí tún sí lónìí. kò lè tó báwọn iná lè máa sì ọdún àwọn àfáà ẹ dákun ìyapa ọlọ́run kò sí gbígbàdúrà ṣe lè wà lára àfáà tó bá ti yan ìyapa ọlọ́run láàyò gbígbàdúrà náà ò ní kalẹ̀ lọ́wọ́ ẹ̀. ìṣègùn tàfi ni mà ti ń fari hàn. àjẹbàwí òjò ti bẹ̀rẹ̀ lójú wa tó sì dá lójú wa náà. final ma ṣe tó sí lónìí. ẹ lọ béèrè bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn mi ò ní dákú ẹnìkan àmọ́ gbogbo wa náà la ní lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa àwọn àfáà tí wọ́n ní owó gan bí ọdún mẹ́ta bí ọdún mẹ́rin sẹ́yìn tó yẹ pé níjọ́ náà àwa ń wò wọ́n bí òkè ni lónìí báyìí wọ́n ń tọrọ kán tó jẹun ni kí ló fà á tó fi kí báwọn mọ́ kánà láwù lìyúgà yíra ní mọ̀tán àní àmà àlàkàwùmín àtà yùgà yìírù mọ́ bí àǹfùsìm tọ́lọ́mbà ti dé kì í sọ pé òun ò dé mọ́ ìwọ ni wàá búlọ́ọ̀kù ẹ̀ fún rẹ kí náà fi ń búlọ́ọ̀kù ẹ̀ ìyapa ọlọ́run bọ́lọ́run bá ṣoore ó ti ṣe é nìyẹn ẹni tó ṣoore fún ni kó máa ṣọ́ra o kó ní tẹríba kó sì kún fàdúà ọ̀dọ́ mò ń bọ̀ ọ̀dọ́ ò lè máa ṣe èèyàn ọ̀dọ́ ò lè máa ṣe èèyàn mùtánà bí sọ wípé májà náà sì mọ́ ó ní walillahi indíjà nìbún láwùdí ọ̀hún ó wà mò ń bọ̀ ṣe sùúrù wàhálà ẹ̀ pọ̀ ó wà ní walillahi ìndí wálé bàtọ́ láti jà níbù ó lé mi mùtánà bí ó ní lillahi indíjà nìbún ó ní tẹ́ bá wá mi síbi ìjà àfa lillahi indíjà nìbún láwùdí ọ̀hún tẹ́ bá bá mi níbi tí mo ti ń kọ́ yẹn kéwù ẹ sọ pé kò sáfà mi mọ́ láyé. walillahi indíjà nìbún láwùdí ọ̀hún. ó ní tẹ́ bá bá mi níbi tí mo ti ń ṣe wáàsí tẹ́ bá bá mi níbi tí mo ti ń yan náfìlà tẹ́ bá bá mi níbi tí mo ti ń ṣàdúà ó ní ìdíjà nìbún láwùdí ọ̀hún mi kì í dà nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn tí mo bá ń ṣe tọ́lọ́hùn lọ́wọ́. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tóun jẹ́ walillahi ìdí. wàlbàtọ́ láti já níbò. ó ní ẹ má jẹ́ kí yẹn dà yín láàmú mo ní sáìdì míì náà o. walillahi ìdí. gẹ́gẹ́ bí ọ̀dọ́ ó ní sáìdì tí mo ní mo tún níyì sáìdì tọ̀dọ́ ni kì í ṣe pé ó wù mí kí n ṣe bàjẹ́ ọ̀dọ́ ni ó béèrè lára èèyàn kí ló dé tó bá fà lóòtẹ́ẹ̀lì tó ń pariwo bíi pé wọ́n ti wọnú jahannama. èyí sinmi máa ń ta ló sọ fún ọ pé ó gbẹ́ tó bá lóòtẹ́ẹ̀lì ló gbóbìnrin lọ́bẹ̀. no. walillahi ìdí. ṣé báwọn èèyàn ló ba ó ń bọ̀ àwọn èèyàn náà bà á jẹ́ tá bá sọ pé hòtẹ́ẹ̀lì jẹ́ ń tún fún ẹ restroom ló ń jẹ́ bẹ́ẹ̀ àyè téèyàn ti lọ sinmi torí pé wọ́n máa ń yàgbẹ́ sínú pò ló fi bayé pò jẹ́ ike ní tá a bá bu oúnjẹ síbẹ̀ ó ṣe jẹun. walillahi ìdí. bẹ́ẹ̀ni wàlbàtọ́ láti já níbò. ẹ dákun gbogbo àwọn ọ̀dọ́ àfáà gbogbo àwọn ọ̀dọ́ àfáà gbogbo àwọn ọ̀dọ́ àfáà ẹ má jà fi ìyapa ọlọ́run ba oore táwọn àgbàlagbà tọrọ jẹ́ kò sí ní tó ní káfà máa múra bí ọmọ yahoo múra jẹ́ kí wọ́n mọ̀ pa àǹfààní ọ láwàní tí mo wé yìí kò síbi tá a lè wé dé lágbàáyé àwọn onídìí ká bọ́ láwàní tán fi máa tóòsì wa fúnra wọn nídìí ká bọ́ láwàní tán fi máa cherish wa tán fi máa admire wa. ìmàmàtò bí tàlà irú láàánú wo ló pé. ìmàmàtò Málíkì. ṣé ẹ gbọ́dọ̀ ríru mi kó lóhùn ra àǹfààní. ìmàmàtò bí tàlà o ní rí nǹkan gidi mọ́nù. ìmàmàtò abuhaji. ya salam lójú àwọn afá tá a jókòó yìí káwọn afá bá ti rí i bá a ṣe rí i ká tó sí obìnrin kó lóhùn ò ní fẹ́ wa ta ló kù tó fẹ́ gbà fún. ìmàmù kabirun fil madinati manzili. gbogbo ọlá ayé lọ́lọ́run ti darí sọ́dọ̀ àwọn afá bọ́lọ́run ṣe wá darí ẹ̀ sọ́dọ̀ wa yìí gbígbàdúrà àwọn àgbàlagbà ni o ká má yọ àyọ̀pàrà
tí ó jẹ́ kọ́lọ́hún gbà padà lọ́wọ́ wa. innal ma'asi tuzillu ni'am. ìkánú àwọn ẹni ọlọ́run èyí tí ń fi ju máìkì lẹ̀ wọ́n ń pè ní bàṣúùsù. bàbá ajílẹ̀tẹ̀ bàṣúùsù yìí utiya salasu da'awatin mustajabatin dodo gbígbàdúrà ta fún mẹ́ta náà ni utiya salasu da'awatin mustajabatin nǹkan mẹ́ta ni ó sọ láyé tí ó dàṣẹ. yasata afa ìwọlé kálúwà odidi bí ọdún mẹ́wàá gbogbo kálúwà ọdún mẹ́wàá yìí gbígbàdúrà mẹ́ta pé ọlọ́run fún un tí ó fi lu ayé ẹ̀ tán nǹkan mẹ́ta ni ó sọ tí ó dàṣẹ. ẹ má gbàgbé ibi tí mo ti yà gbogbo gbígbàdúrà tó bá wà lára ọ̀dọ́ àfa tó bá ti lò nílòkulò ó lè kúrò lára rẹ tí wọ́n nímọ̀ pa àfa ni ọ́. ẹ má jáfi ìyàpọ̀ ọlọ́run kún. arákùnrin yìí bàbá ajílẹ̀tẹ̀ wàkánàtìláhù sàwùjàtún ó níyàwó kan ìyàwó tó wá ní zata yaumin níjọ́ kan ìyàwó náà wá lọ bọ́kọ rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run tó mọ ọkọ rẹ̀ sí. ó ní wọ́n ọkọ mi ó ní nínú gbígbàdúrà mẹ́ta tọ́lọ́run fún ọ ó ní mo fẹ́ kó o lò kan fún mi ń bẹ̀ ó ní udihun la ali anyẹ́jì alẹ́ ní àṣàna mọ́rọ́ ọ̀tún fi bani Israel ó ní mo fẹ́ jí o bẹ́ lọ́hùn fún mi anyẹ́jì alẹ́ ní yàlọ́ àṣàna mọ́rọ́ ọ̀tún fi bani Israel ó ní mo fẹ́ kó o bẹ́ lọ́hùn fún mi gbogbo àwọn bani Israel lápèjúwe ká sọ wípé gbogbo Nàìjíríà ó ní gbogbo Nàìjíríà táwọn wà yìí òun ò fẹ́ kó sóbì nǹkan tí ó fa ìtòhùn. ẹ wo estate tó wà nù Nàìjíríà kí ẹ sọ wípé l'Amẹ́ríkà ní gbogbo USA òun ò fẹ́ kó sóbì nǹkan tí ó rẹwà tóhùn. ẹ wo iye obìnrin tó wà ní USA kí wọ́n jẹ́ pé nìkan ní ó rẹwà jù ń bẹ̀. ẹ wo iye state tó wà ní USA wọ́n lọ bọ́ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ gbà tó mọ̀ pọ́kọ òun lè bẹ lọ́hùn bẹ́ẹ̀ tọ́lọ́hùn ó ṣe ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí ẹni téèyàn bá nífẹ̀ẹ́ kò sí ní téèyàn ò lè bùn ẹni tá à nífẹ̀ẹ́ là máa ń sọ fún pé kò sáàyè. mọ́kọ́ làlá yúrọ̀ mi sì lì. kò sábúrú ń bi kéèyàn péyàn kó má gbé kọ́ọ̀lù ó lè máa sùn lọ́wọ́ àmọ́ ṣé tán bá rí kọ́ọ̀lù ẹ̀ miss kọ́ọ̀lù ẹ̀ ṣé wọ́n máa pè é padà. alẹ́ ìwé ìlò ń fàwé ìlò. láyà dímúlìmọ̀ wá dátà bẹ́ẹ̀nà ìsìnlẹ́yìn ìlà sàlás nǹkan mẹ́ta ni máa ń bàfẹ́ jẹ ẹni èèyàn bá nífẹ̀ẹ́ nǹkan mẹ́ta ni ó bàfẹ́ rẹ̀ jẹ́ lẹ́mìí èèyàn. àkọ́kọ́ òun ni kìlátùl ìtìmọ́m ẹni tó nífẹ̀ẹ́ wa bàbá ti fún láàyè tá a bá ti kà á kún ẹni tó nífẹ̀ẹ́ wa tá a sì mọ̀ wípé olólùfẹ́ lélẹ́yìí kì í ṣe onírègbè olólùfẹ́ ò gbọdọ̀ pè yàn lódìdí ọjọ́ mẹ́ta kéèyàn mọ́ sọ̀rọ̀ kò dáa mọ́nù ìfẹ́ rẹ ó mọ kú lẹ́mìí ẹ̀ díẹ̀díẹ̀ mo bọ̀ kò sí bó ṣe lè nífẹ̀ẹ́ rẹ tó ìfẹ́ náà mọ̀ dínkù díẹ̀díẹ̀ kìlátùl ìtìmọ́m gbogbo ẹni tó bá ti kú ẹ lọ́kàn ìwọ náà kó lé kàn gbogbo ẹni tó bá ti sọ pé èèyàn ni ọ́ ìwọ náà pé léèyàn ẹni tó bá ti sọ pé ò jẹ́ èèyàn ìwọ náà sọ fún pé kò sí láyé. wàyíṣà rùsíkítà bímọ yóò búkà sọ́ọ̀dì kan. ẹlẹ́ẹ̀kejì tí máa ń bàfẹ́ jẹ́ lọ́dún ẹni bá nífẹ̀ẹ́ wa kẹ́sìgàtúlù kásbì tí kò bá ti pọ̀ jù ó ti lè purọ́ jù wèrè ní ọ́. sọdíkì. kò nídìí irọ́ tó bá wọn ẹni tí ó ṣèyàn lóore èèyàn kì í parọ́ fún tó bá wọn ẹni tí ó ṣe ọ́ lóore tí ó sọ ẹ́ déyàn gbogbo rọ́ ló ti pa fún tán máa sòdodo lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí jálàbí rẹ tiẹ̀ mọ̀ pé àfa mi àfa gidi ni gbogbo ìgbà náà ló máa ń lálàá pé yẹn kú gbogbo ìgbà náà ló máa ń lálàá rí yẹn nú àgbà rẹ jẹ gbogbo ìgbà náà lẹ máa ń nídìí kẹ́ ẹ pẹran gbogbo ìgbà náà ló máa ń nídìí kẹ́ ẹ pa màálù ó sì gbówó màálù títí ó sẹ́ǹdì màálù kankan rí ó tún ló fẹ́ ṣe kálù à ń lé wọn lẹ́yìn ọjọ́ mẹ́fà tó ti parọ́ oníkálù ọjọ́ méje ló fẹ́ ṣe ó ṣe mẹ́fà lọ́dọ̀ rẹ̀ ó wà parí ẹlẹ́ẹ̀keje lọ́dọ̀ wọn ó ń sùn náà nílé rẹ̀ náà ni ó ṣe kankan wọn ò fọ́ nítorí ìfẹ́ tán ní sí ọ wọ́n ti gbà bẹ́ẹ̀ ó tún wá ló fẹ́ ṣe ẹlẹ́ẹ̀keje nílé onítọ̀hún kẹ́sìrátù lè kásìbì kò ní ìdí kó o parọ́ kéèyàn tó láìkì ẹ̀ ó mọ̀ páwọn ní CCTV kámẹ́rà òun ti wá sú ẹ títí inú ilé bó ṣe ń ṣe fídíò kọ pẹ̀lú àwọn bàgá rẹ̀ nínú yàrá tán fi ọ sí gbódú ẹ ló ń rí ẹ̀wò ṣéwù tí ń ṣàdúrà kò rí kó o ṣí kùránì tó fi lọ tó fi kú lọ́dọ̀ rẹ̀ ó ṣí kùránì kásírátù lè kásíbì tí wọ́n bá ti pọ̀ jù ẹni tó gbé wa lọ́wọ́ yóò yẹ̀ wá bọ́lẹ̀
ẹni tó ń pọ́n wa lé kò ní pọ́n wa lé mọ́ ká sòdodo ní kéèyàn ó má fẹ́ràn wa ká sì máa parọ́ òní ká lẹ́ni tí ó máa ṣàpọ́nlé wa tí ó máa bàbàrà wa. àwọn àgbà ajílété àfáàgbà yìí wá bẹ lọ́hùn fún ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ fájà àlà aláwù àsánàmúra àti fi bani Israel ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ gbogbo bani Israel kò sẹ́ni tó rẹwà tóbìnrin náà àwọn èèyàn wá ń wò ó òun náà ti wá níyì ẹ mọ̀ kí wọ́n sọ pé obìnrin kan ló fáìn jù ní gbogbo Èkó yìí sábà pé òun náà ti di star lájégúnlẹ̀ yìí gan kan lóbìnrin kan ló fáìn jù lájégúnlẹ̀ òun náà ti di celeb láàrin àwọn bani Israel obìnrin náà ti dẹni tó rẹwà jù gbogbo ayé ló ti fẹ́ràn rẹ̀ bàbá mẹ́dìbò ìgbéraga bá dé sóbìnrin náà ní ò bá ṣe dáadáa sọ́kọ rẹ̀ mọ́ ló bá ń sọ pé ọkọ òun ò jẹ́ nǹkan kan mọ́. mọ́kànlá láyúwọ̀ mi sì ní. ìgbéraga tí máa ń dé sáwọn tán bá ti ń lóore díẹ̀ lọ́wọ́ tẹ́ bá fẹ́ mọ ẹni tó rè ò ní pọ́ lọ́wọ́ ẹ̀ ibi ìgbéraga lẹ́tì mọ̀. alẹ́ ìwé ìlú fàwé ìlú. márùwá ẹlẹ́sẹ̀ mẹ́ta náà ló rà jọ́ tó ti ra márùwá ló ti fi pínpín kí gbogbo yẹn. mọ́kànlá láyúwọ̀ mi sì. pínpín jọ́ọ̀nù èló lo jẹ́ olùra márùwá tó lè kí wa mọ́. alẹ́ ìwé ìlú fàwé ìlú. ẹyẹ ṣe bí àwọn ṣéwù wa máa dìbò ni kò sẹ́ni tí máa dìbò lè tẹríba fún kò sẹ́ni tí máa dìbò lè bẹ̀rẹ̀ kí ẹ má bínú tí n bá ń ṣe wá sí tí kíkí máa dìbò bá pọ̀ kìí ṣe pé máa dìbò gbé kankan fún wa máa dìbò fún wa ní ìwà. wà á máa sànù ayamuda lè má rí wọn náà fún sàhùn. àbá tó pọ̀ fàyà ni máa dìbò àmọ́ àfòríra wọn bí nǹkan kan kò sẹ́ni tí máa dìbò lè ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tí kódà ẹlòmíì tí máa dìbò jùlọ ó tún ti gbé tíra síwájú ẹ̀. wàlákìnnà àmàlà tẹ̀sùn mọ́ àtẹ̀múdàhùn. ẹnìyẹn náà ní nǹkan tó lè béèrè lọ́wọ́ máa dìbò ṣàmọ́ pé tí Musa bá lọ ọ̀dọ̀ Ídírù yìí pé mo fẹ́ kó o fi nǹkan hàn mí kìí ṣe pé Musa náà ò ní tí Ídírù lè béèrè lọ́wọ́ ẹ̀ o. wàmà àṣànù. àníyàn Musa dá ni o. àyàmúdà lè má rí wọn náà fún sàhùn. Musa láníyàn rẹ ni o. wàlákìnnà àmàlà tẹ̀sùn mọ́ àtẹ̀múdàhùn. bàbá obìnrin bá ṣe ìgbéraga sọ́kọ rẹ̀ irú ìgbéraga tó máa ń wà lọ́wọ́ àwọn tó rí òní pẹ́ lọ́wọ́ wọn lọ́kọ yìí bá bínú yá sàlám fàdà Allah gbígbàdúrà mẹ́ta ló ní ó ti lò kan fún un kó jẹ́ obìnrin tó rẹwà jù ìgbà tí ìgbéraga dé fàdà Allah bàbá akọ́ládé anyẹ́jì Allahu kẹ́líbà nàbàhàtàn ló bá bẹ lọ́hùn pé ọlọ́hùn gàlégàlé obìnrin yìí pọ̀ àwa lọ bẹ lọ́hùn tó fi dèèyàn báyìí àwa la bẹ lọ́hùn fún un tó fi dẹni sí gbogbo ayé ń wò ọlọ́hùn ò ń ta fún un tó fi dèèyàn ọlọ́run bá àgbà kò lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó o sọ di ajé àdìgbòlugi. mọ́kànlá láyúrọ̀ mi sì ní. alẹ́ ìwé ìlú fàwé ìlú. bẹ́ẹ̀ni. mọ́kànlá láyúrọ̀ mi sì ní. alẹ́ ìwé ìlú fàwé ìlú. babájídé tẹ fàjà Allahu kálíbà nàbàtà ìgbà tó ṣe ìgbéraga sọ́kọ rẹ̀ ọkọ ẹ̀ tó sọ ọ́ domìnrin tó rẹwà jù láyé ọkọ ẹ̀ bá tún kọjú sọ ọlọ́run oríire tí ń lò àwa la fún un mo fẹ́ kó o sọ ọ́ dájá ìyàwó rẹ̀ bá tún di ajá padà obìnrin tó jóun ló rẹwà jù láyé tẹ́lẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin ìyá wa ẹ má sọ pé táwọn àfa bá wò gbogbo ẹni tó bá jí alákùnrinlé tó bá ń tún àwọn àfa lé gbogbo tó bá bí láyé ní ó déèyàn o lè má lówó àmọ́ tó bá ti ní àwọn àfa tó sì láníyàn rẹ pẹ̀lú wọn ìwọ fi yókù lẹ̀ fọlọ́hún ò ní bímọ kan láyé tí ò ní jẹyàn. láàrú kirimu abuda. bẹ́ẹ̀ni. akiramali ulama. bàbá alikẹ́bà wí lóbìnrin bá di ajá àdìgbòlugi ló bá ń gbó káàkiri ayé gbígbàdúrà mẹ́ta tó ní ó ti wéèsì méjì ti lọ jù sáfàn kò wúlò fún gbígbàdúrà tó lè sọ fún tó lè fi sọ fọlọ́run pé ọlọ́run dodo òkè yìí mo fẹ́ jẹ́ ó di góòdì àṣẹ odù àwọn afọ àwọn atán sọ wá do lóríire àwọn afọ míì náà ní nǹkan lè fi jẹ́yàn nílẹ̀ Yorùbá yìí àníyàn bú àti ìyapa ọlọ́run náà fi bàjẹ́ mọ́ra wọn lọ́wọ́ mo bọ̀ kílàǹkílára Babalamunigun kílàǹkílára Balagbàjì kílàǹkílára Sheikh Adam
kílànkílà ṣe Kamal kílànkílà Balórílé kílànkílà ṣe Salati gbogbo àwọn ẹni Ọlọ́run tá à ń kíhun kéhùn wọn kọ́ ló pọ̀ tá a fi kí wọn ju ẹgbẹ́ wọn lọ wọ́n dá Ọlọ́run mọ̀jà àwọn ẹgbẹ́ wọn lọ ni. tàwádà tẹkùn kanajimi láhàlì nàzírí. bàbá Akọ́ládé kí làáfà ó dà tí òfin ní kí wọn mọ́. tàwádà tẹkùn kanajimi. ó ti kọ́ mọ̀ fáwọn ọ̀dọ́ àfà á lọ́lọ́run mọ́. ìwọ náà mọ̀ pé oògùn ló gbójúlé ìwọ náà mọ̀ pé oògùn ló gbójúlé jọ́wọ́ lèyàn ti dọ́dọ̀ rẹ tó ti sọ fún pé ẹ tẹ́wọ́ ẹ já ṣe Salatul Fati. tàwádà tẹkùn kanajimi. yóò sì jẹ́ pé odò àtọ́ bá ti dọ́dọ̀ àfà ẹbu ọṣẹ àtàrẹ ṣé babaláwo ni ọ́ ni ṣé babaláwo ni ọ́ ni àfọ ẹgbẹ́ rẹ wá nǹkan dọ́dọ̀ rẹ ọmọ babaláwo sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ fún un pé àṣírí ń bẹ́nu Kùránì ló fi wálé ké o ọjọ́ tó tún dọ́dọ̀ yín oògùn tó filẹ̀ ńlẹ̀ wọn náà lẹ́tún polówó fún. aláṣọfà hàtìlì máhì. oògùn tán filẹ̀ tán fi sọ wípé kò sí nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ lọ bí Kùránì oògùn òun wá sọ fún ẹ pé tó bá jẹ́ tó oògùn ni àárọ̀ ni làwọn bàbá àwọn oògùn burúkú ń bẹ lọ́wọ́ wa àwọn àfà Ọlọ́run téèyàn bá ti lọ́lọ́run irú èyí táwọn bàbá lórílẹ̀ ní tí wọ́n fi jí àfà dodo ayé ẹ wo dodo ọmọ kéṣẹ́ àdáhùn bó ṣe pọ̀ tó èyàn ò lè rọ́ àbá lórílẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bá sọ pé tí bàbá lórílẹ̀ báwo ni wọn sì ní gbúrú ẹ̀ mọ́ nídìí ìjà àfà àbó bá rí kankan òòrí ti tàkọ́ dùnmù yìí ni owó ẹjọ́ tán ti ń bá bọ̀ wá nínú iṣẹ́ àbálórílẹ̀ náà ni ẹ wo bàbá wa àgbà bàbá wa tanímọ̀lá iṣẹ́ àbálórílẹ̀ náà ni ẹ wo bàbá wa níbàdíà ànàfi àlìmùbárakù iṣẹ́ àbálórílẹ̀ náà ni ẹ̀yin kan ò kéré iṣẹ́ àbágbà lórílẹ̀ náà ni. wàlákínà àmàlà tẹ̀sùmù àtẹ̀múdáhù. Ọlọ́run fún yẹn ní Sheikh Awalu yìí jundun min junudillah ọmọ ogun Ọlọ́run ní Sheikh Awalu ọmọ ogun Ọlọ́run àfà gangan. alihusu billahi. Sheikh Awal. láyàwí ìbátọ́lù. ẹ wọ àwọn èèyàn má ṣe jókòó tì í tí n bá wò dáadáa aago mẹ́jọ ó ti fẹ́ lù. Ọlọ́run lẹni ẹ lè fògùn dáwà dúró ẹ gbàgbé ẹ. alihusu billahi. àti 6:30 ni ó ti já. láyàwí ìbátọ́lù. ẹ mọ ya fún olóde tí máa ń lé àwọn èèyàn mú ni ẹ mọ̀ tí ìlú ẹ̀dá kan níwà sí ti fẹ́ dé. wálé ìdá yudiri kò. ẹ dákun ẹ má tù mí láṣìírí ẹ jẹ́ kí wọ́n dé báyàn. alihanisuna. èyí tá a fi jùmọ̀ kílẹ̀ bàbá gba jílété àbá yìí wéèsì gbogbo gbígbé àdúrà tọ́lọ́run fún ó wéèsì méjì lórí obìnrin ó kọ ẹyọ̀kan tó kù làwọn ọmọ ẹ bá tún lọ bá ó ní bàbá wa ẹ dákun ẹ ṣàánú wa kọ́dí sọ́ra tí ó múná kẹ́líbá nà bá àtàn ìyá wa ti di ajá àdìgbòlúgì wàyò irú náà ṣùbíà àwọn èèyàn ti ń fi bú wa gbogbo ibi tá a bá rìn sí ni wọ́n ń búra pé àwọn ọmọ ajá ní ń lọ lẹ́yìn tí wọ́n ti ń bú wa náà ti ń kí wa pé ọmọ wòlíì ọmọ àfáàgbà ọmọ ṣẹ́yíká lẹ́yìn tí wọ́n ti ń fi gbogbo ìròyìn dáadáa ròyìn wa tẹ́lẹ̀ ìyá wa ti di ajá tán fi ń bú wa ẹbẹ̀ lọ́hùn kó dá ìyá wa padà kámọ̀ kanet kọ́lọ́hún sọ ọ́ di bó ti wà tẹ́lẹ̀ bàbá wọn wá wòye pé sáwọn ọmọ mi ò wá gba nǹkan ti lọ́wọ́ mi ni fada Allah ló bá tún kọjú sọ́lọ́hún fada Allahu kámọ̀ kanet lọ́lọ́hún bá dá a padà sí bó ti wà tẹ́lẹ̀ ikima tó wà ń bẹ so ma gbé ibi tí mo ti mò ń bọ̀ ibi tí mo ti yà ibi ọ̀rọ̀ ya pa Ọlọ́run ni àmọ́ ikima tó wà nú ọ̀rọ̀ yìí ni pé a kì í fẹ́ràn obìnrin nífẹ̀ẹ́ àfẹ́jù gbogbo àfáà tí ò bá níjú ìyàwó kan lọ wo o lè láyé kó o má lọ́rùn o wá lè lọ́rùn kó o má láyé ó mú kan nu méjì ni. gbogbo àfáà. bàbá àfáà kì í bóbìnrin ṣeré débi pé wọ́n mọ̀ sọ pé àwọn fẹ́ ṣe court wedding kí ló bá fi ṣe wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ nìyẹn kí ló bá débẹ̀ bàbá ọjọ́ tó ti lọ ni ọjọ́ tó ti lọ ni alimariatu mahadin obìnrin ó dàbí ààyè tá a ti ń wa mineral àwọn nǹkan ńláńlá àwọn resources bẹ́ẹ̀ lobìnrin rí ààyè míì góòdì lábàá ń bẹ̀
àyè míì epo làbà ń bẹ̀ crude oil bẹ́ẹ̀ làwọn obìnrin rí tó bá jẹ́ pé obìnrin tó mọ jìmọ̀wù ṣe nìkan ni wọ́n fẹ́ tó tí ì fẹ́ obìnrin tí ó lọ́la fún ọ ńkọ́ bàbá tó bí mi 92 years náà wà nígbà náà bí mi bí n bá mọ tẹlomi mo mọ ti bàbá mi 92 years bẹ́ẹ̀ ni last born lánàá bí yàbá dàrú àbùkọ́kù. ẹ dákun tán bá bírù mi nínú ilé wa ṣé bàbá ní ṣé wọn kú orí ibú lọ́nà ọ̀run ṣé nísìnyí báyìí bí wọn bá pọ́n àbá mi lé lánàá tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ bírù mi nínú ilé kan kó sọ pé ò dá àbá náà mọ̀ ẹ dákun gbogbo àwọn àfa ìyàwó kan tó ní náà ló fi ń ṣe àdéhùn kádéhùn o ìyàwó kan tó ní ló fi ń ṣàdéhùn kádéhùn. èmi ò ní sọ jù bá ń lọ. tọ kí yòókù máa gbọ́. ọlọ́run wọlé ànábì. bọ́ọ̀lù wọlé ànábì. bàbá àgbàjílé tẹ́ fẹ́ ṣàdúrà fún dodo wa. bàbá àgbàjílé tẹ́ fẹ́ ṣàdúrà fún wa. Mọ̀lídì ọdún yóò ní jáse mọ́. Mọ̀lídì ọdún yóò ní jáse mọ́. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. ṣé wàá wá ló àjílé tẹ́ wákàtí mo mú wá fún yín lónìí. Mọ̀lídì ń wákà náà fún yín pé a ṣé ká wá lu ìfẹ́ wa púpọ̀ wákà gbọ́dọ̀ wá ó gbọ́dọ̀ wá. ń wákà náà nínú mọ́tò àwọn onílùdà nítorí ìfẹ́ tẹ́ ní sí wa mo ń sọ pé àṣewùwà wàlù àjílété. àjílété. ìwọ náà wí ni pé àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. àjílété àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. ẹ̀yin onílù ẹ má sáré jù ẹ má tẹ̀lé mi ni. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. ọ̀tá ò ní mọ̀nà láti pamọ́lẹ̀. ọ̀tá ò ní mọ̀nà láti pamọ́lẹ̀. àjílété ọ̀pọ̀ ọ̀pẹ fọba tó fún ẹ ṣe. ọ̀pọ̀ ọ̀pẹ fọba tó fún ẹ ṣe. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. àṣewùwà ayakumula. wàlù àjílété. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. àṣewùwà wàlù àjílété. àṣewùwà wàlù àjílété. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. ìmọ́lẹ̀ àṣeyọrí ti tàn lọ́dọ̀ rẹ̀. àjílété ọ̀tá ò ní mọ̀nà láti pamọ́lẹ̀. ọ̀tá ò ní mọ̀nà láti pamọ́lẹ̀. ọ̀pọ̀ ọpẹ́ fọba tó fún ẹ ṣe. ọ̀pọ̀ ọpẹ́ fọba tó fún ẹ ṣe. afẹ́fẹ́ ọ̀la ọ̀la tọ́bọ̀ olúwa ni. afẹ́fẹ́ ọ̀la tọ́bọ̀ olúwa ni. nínú ẹ̀ ló ti fún ṣe wá wàlú. nínú ẹ̀ ló ti fún ṣe wá wàlú. ọlọ́run dákun má paná ìmọ́lẹ̀. ọlọ́run dákun má paná ìmọ́lẹ̀. ilé àjílété kó má dá oró. ilé àjílété kó má dá oró. ṣé wà wàlú kò ní kú. ṣé wà wàlú kò ní kú. ọmọ àjílété kò ní kú. ṣé wà wàlú kò ní kú. àjílété títí làwọn máa ṣàdúrà tètè. àjílété ohun mẹ́ta lẹ̀dá ń wá. àjílété ẹ̀dá ń wówó. ẹ̀dá ń wówó. ẹ̀dá ń wó mọ̀. ẹ̀dá ń wó mọ̀. ẹ̀dá ń wá túbọ̀ tán rè. ẹ̀dá ń wá túbọ̀ tán rè. àjílété kíkú má pa yín. kíkú má pa yín. babulala
kíkú má pa mí o Ikú má pa mí o. ṣé òkúlálà káàrùn má ṣe yín Kárùn má ṣe yín. kúlálà kírun má ṣe mí o káàrùn Má ṣe mí o. jẹ́bà wí kíyà má jẹ yín Kíyà má jẹ àlìjẹ́bà wí kíyà má jẹ mí o ayakumula kájọ máa ṣeré wa lọ kájọ máa ṣeré wa lọ ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ ṣé hùwà jílété àṣé hùwà wàlú ọ̀rẹ́ mọ́dìbò ọ̀rẹ́ búlàlà ọ̀rẹ́ àlìjẹ́báwí ìtún ló ní kàn tún ẹ ṣe ìfà ló ní kàn fà ẹ mọ́ra ajílẹ́tẹ̀ àìbínú kogún àtàyè kogún méjì ọkà bàbá kogún mẹ́fà ọkà wáṣẹ́ orí ló túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ ajílẹ́tẹ̀ ìmọ̀ tún ìmọ̀ tọ́ ìmọ̀ ẹni níwọ̀n kì í dalẹ̀ tán bá lọ mẹ́lẹ́mọ́ wá fi dóye lẹ́lẹ́mọ́ bọ́bá lọ mẹ́fìyàn ẹ wá fi dóye ẹrù mọ́ bọ́wọ́ wọn bá tẹ̀lé o wá fi dóye aláre àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàápọ̀ ajílẹ́tẹ̀ wọ́n wá jọ ń pẹ́ mọ́ ẹ mọ olóko jẹ wọ́n ń pa Akíntọ́lá Akíntọ́lá ọmọ Ògún wọ́n ń pa Jíyọ̀dá ọmọ Àkàlàmọ́ba wọ́n ń pa Jísàkádàdẹ́ ọmọ báyìí Ìjẹ̀bú mèrè odò olùkẹrẹ o ajagun lólòdé ọ̀run bó bá ṣe pé tẹ̀yìn àṣehùn àwàlù ọmọ ajílété bó bá ṣe pé tẹ̀yìn lóṣó ń darí jọ wí bó bá ṣe pé tẹ̀yìn lọ́tà ń darí jọ wí bó bá ṣe pé tẹ̀yìn làjẹ́ ń darí jọ wí àgbèrò ní ikú ń gbọ́wọ́ yá sálàm ọwọ́ ti ṣìgìdì bá gbé àgbẹ̀tì ló máa ń dé ayọ̀ tí ayọ̀ ewúrẹ́ kọlọ́run dákun má padà lẹ́yìn rẹ̀ kó má dágbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. kọlọ́run dákun má padà lẹ́yìn rẹ̀ kó má dágbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. kọlọ́run dákun má padà kó má dágbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ. lọ́lá fàtíyà alùbáríkà alihamudulilayi rabili alamina aramani arahimi maliki yaumidini iyaka na'budu wa iyaka nasta'inu ihdina siratal mustaqima siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا ضالين آمين ولا ضالين آمين. ó yá ìrèdè 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 àfàwálù lóko àjọ ìwé wọlé dé àfàwálù lóko àjọ ìrèdè 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 ọmọ ajílété lóko àjọ ìwé wọlé dé ọmọ ajílété lóko àjọ. ó yá ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́ jẹ́mi nìyẹn kí n gbọ́ rẹ̀ abẹ́fẹ́ ewé ayò rẹ̀. ewé túbẹ̀dẹ̀ rẹ̀ ìtúlẹ̀ nìkan tún mi ṣe ìfà lónìí kẹfà mi mọ́ra. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. ẹ dákun ó fẹ́ ṣàdúrà ọdún fún ẹja lọ jókòó bàbá fẹ́ fún wa ní àdúrà ọdún
ẹja lọ jòkó à ń fi àsìkò yìí nímọ̀ ẹ lọ gba makabiru salt ẹ dẹ́kun ẹja jòkó Allah. à ń fi àsìkò yìí a fi ń kí àwọn Naija TV tí wọ́n wá àbí My Naija TV tí wọ́n wá yà wá tí wọ́n sì wá ṣe fídíò fún wa látara wọn náà a tún fi àsìkò yìí polówó alikiblatein àbí travels and tour ìwọ tó o bá fẹ́ lọ Mẹ́kà umura ni ájì ni wọ́n tún wá reliable tó o bá tẹ̀lé wọn lọ Mẹ́kà wọ́n fi ọ́ sí hòtẹ́ẹ̀lì tó bójúmu dáadáa. bẹ́ẹ̀ni ọ̀dẹ Mẹ́kà wọn ní ọ̀rí iṣẹ́ láṣẹ pé wọn ní já ọ̀kalẹ̀ lọ́nà. Mashallah. so ká bá wọn lọ subahana rabbika microphone wọn máa lọ sọ́dọ̀ bàbá afẹ́ farabalẹ̀ nǹkan mélòó mo fẹ́ gbọ́. wọ́n ní tọrọ ọba pọ̀ sọ́lú ara. wọ́n ní gbogbo àdúrà wa ni àwọn àfáà wa Siru ti ṣe ẹ dákun ta ni bàbá wa Siru ò tọrọ fún sí kí wọ́n tiẹ̀ mọ́ ṣàdúrà wá sí ẹ̀kọ́ tá a rí lára wa ọ́n ìtawà náà wá dá padà fún wọn. Ya Rabbi dákun má fàlà. wọ́n náà mú kó. Ya Rabbi má fi àfáà Siru pa wá lẹ́kún. Ya Rabbi má fi àfáà Siru pa wá lẹ́kún. Olúwa má fi àfáà Siru. Ya Rabbi má fi àfáà Siru pa wá lẹ́kún. Olúwa má fi àfáà Siru. Ya Rabbi má fi àfáà Siru pa wá lẹ́kún. ẹ dákun gbogbo yẹn bá kéde àkàdíjákùn kan. àkọ́díjákùn kan. wọ́n máa ń wá àyàn kí wọ́n mọ̀ rí. wà wá níbo ló lọ. àmín. bọ́sọ̀ kankan kí n mọ̀ rí ọ. pé bolo lọ wọn mọ̀ rí láti jẹ́ dógún. wọn rí láti jẹ́ dógún. wọ́n lè máa rí mọ́ báwọn. àfa wa Siru ọlọ́run ní ṣe tiyín bẹ́ẹ̀. àmín. bàbá wa gbájì wọn ò nù. tàná. bàbá amúnigun tàná wọn ò nù. tòní náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. bàbá Ádámọ̀ tàná wọn ò nù lọ. tòní ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. bàbá Kàmọ́dì tàná wọn ò nù lọ. tòní ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Ọláwùmí wọn ò nù lọ. tòní bẹ́ẹ̀ àfa wa Siru ẹ̀ nínú. kí wọ́n wá ìkẹ́ má rí yan láyé èèyàn lòun ní sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. sọ wá rí kí wọ́n má rí yàn odidi ìkànnù. ẹ dàgbọ́ gbogbo yẹn farabalẹ̀ sàmí o tí àfa Siru gàrà fi tọrọ gbogbo wa nísìnyí. sọ wá rí kéèyàn tún wá mọ bẹbí aláìsí. sọ ma fẹ́ kó kú wọn sí kò í sọnù. kò kíní ò pé méjì ni má wí mọ́ Ọlọ́run ní sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. ọlọ́yà aṣáájú ẹ̀dá pé kó má kú ṣùgbọ́n bó ṣe wá rí kò yé wa ọlọ́mọ sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ọlọ́wà bá amúnigun. ẹlẹ́ẹ̀kẹta kò tún lè dìde má sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. ẹ bá kéde àkájákùn lápapọ̀ ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ fúnra rẹ̀ kó kéèkì má gbọ́ bismillahir rahmanir rahim lákájákùn rasulumi ní ànfíìsì àṣìṣù alẹ́ ìmọ̀ ànítún àríṣù alẹ́ bìlìmù mi ní nàrọ̀ òkúra yìí. báyìí ń táwa lọ́ọ́ fà kúlẹ̀ àti bíyà lọ́ọ̀ láhìlá ìlàhù alẹ́ tọ́ káàtó ọwọ́ dábúlẹ̀ àṣẹ. mo wá kí gbogbo ẹ̀yin pátápátá ẹ̀jọ̀ kó àfa mi. látà ìṣáì wà sẹ́ẹ̀fì pàlẹ́ abudulayi bàbá salbet aláṣẹ àti àmọ́mọ́jú. mo wá fi àtàfà Siru sẹ́gbọ́n àfà Siru táwí ń pẹ́ ọba ti bẹ́ babalámúnigun ní fi ń tọrọ. kọ́lọ̀ wa wọlé àti wọn gbogbo dáadẹ́ nìkan ọlọ́mọdé ó bàjẹ́. gbogbo ẹ̀ ń tẹ́ dúró ti là wá nì ọlọ́run lẹ dúró ti o tó ṣe yín báwọn ẹ̀gbọ́n. ẹ rí i pé mo ní àfà Siru àtàdúrà àti wàásù gbogbo ẹ̀ láti rí kí ni mo sọ tán lónìí. ẹ̀yin tẹ́ dúró ti là wá nì ẹ dúró tọ́lọ́run bẹ́ẹ̀ bá dúró tọ́lọ́run ọlọ́run dúró ti àbí òní dúró ti ọlọ́run ní padà lẹ́yìn yín. gbogbo ẹ̀yin àfà pátá gbogbo àwọn onínáwó gbogbo àwọn obìnrin lápapọ̀ gbogbo àwọn ọmọ kéwú náà torí ọmọ kéwú ni gbogbo àwa náà ọlọ́run dàpọ̀ ṣàdúró tàwa náà. ẹ jẹ́ ká gbogbo akápapọ̀ ká kéèna àtẹ náà ẹ má wò bó ṣe kéré. lọ́dọ̀ tèmi mo ní àyà kẹsùrà kan ń bẹ wọ́n pè ní mọ̀dàmídára mi. ìkan ń bẹ jẹ́ láti bọ̀ tán. sàǹpọ̀dì méjì súrà pọ̀nù Kùránì fa mọ̀dàmídára mi ni àwọn àfáà pè ní wàdùá. jẹ́ láti bọ̀ tán ni wọ́n pè ní nàtẹ́nà.
àwa akéwàdù àti náà tẹ́ná mọ̀lúdì tòní táwa ṣe lọ́dọ̀ làwa nì mọ̀ ṣe láṣẹ mọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ kálukú mọ̀ ṣe láṣẹ mọ́ lọ́dọ̀ tiwa náà mọ̀ ṣe láṣẹ mọ́ bisimilayi rahman rahim wàdùn àwa lè lè sọ ṣáàjà mọ̀ wá dá kẹrọ bùkà mọ̀ kàn wàlá yà dá tó la kàmínú lẹ wàlá sẹ́wọ́n fà tí kẹrọ bùkà fà tọ́ de wàlá mi yẹ di ká dì mọ̀ fà wà wà jẹ́ dẹ́ka dọ́ọ̀là fà dẹ̀ wà jẹ́ dẹ́ka àyìnlá fà fámìlì yẹ tó ta gẹ́rù wà mọ̀ sáyẹ́ wà mọ̀ bí mọ̀ tẹ́ àbúkà bisimilayi rahman rahim iná ata iná kàlí kọ́nsá iná ata iná kàlí kọ́nsára iná ata iná kàlí kọ́nsára iná ata iná kàlí kọ́nsára iná ata iná kàlí kọ́n fásọ̀ lírọ̀ bí ká wá ní àrínà sọ́ọ́ ní aka wúwa làbútà làwa ní ọlọ́ọ̀dà alágbàlagbà ọlọ́ọ̀dà alágbàlagbà wọ́n fi lá wa lójú wọ́n fi lá wa lójú wọ́n sàdọ̀ alágbàlagbà wọ́n ní ìwàlá àrọ́fà ọ̀gbọ́ pẹ̀lẹ́dọ́wọ́ rẹ̀ gbogbo yẹn ní ròyìn ẹ pé ọlójútì ọ̀sì máa tẹríba ṣùgbọ́n tún á ló kù díẹ̀ ọ̀pẹ mi máa sọ mo ní ẹ wo bẹ́ẹ̀ ni bàbá yín ṣe máa ṣe nígbà tí wọ́n kéwú lọ́dọ̀ àfa mi bàbá mo fẹ́ kẹ́ gbọ́ wọ́n wá mú mi débẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ mo ṣe níwáyé tí àfa ṣe mo wá débẹ̀ mo wá rí wọ́n ṣe àtọ̀dọ̀ Babalamunigun dé wọ́n wá ró tìrà kalẹ̀ gan-an nígbà tí mo dé ìdí olúwo àwọn àfa lọrin ara wa wà ń bẹ mo rí pé àwọn eléyìí kọ mí náà ti kẹ́ ogun tó jù lọ́dọ̀ bàbá mi mo wá dọ́dọ̀ àfa àwọn arúláwà níjọ mo wá tíra wọ́n dé látàmúnigun ni o wọ́n adẹ̀kùn la mo ní mo fẹ́ kéwú àfa ni bàbá mi mo ní gbogbo tẹ́ fi sáyé èmi bá ń lé ni n ò wá àmọ́ kí n máa ṣe wáàsí àfa mi ní sọ fún o kí n máa ṣe wáàsí kí wọ́n fẹ́ gbàgbé kíníkan kí n tuntun bẹ̀ wò mo ní ti wá àmọ́ tí mo fẹ́ fi gbogbo tí wọ́n bá fẹ́ dà láyé mo ní mo bá ń lé ni àwa ń bẹ́ẹ̀ tó bá yá wọn máa bẹ̀rẹ̀ eréṣin tíra bí náà kàlí mo lè ní mi mo ní mẹ́ta ni pé kékeré ń bẹ ńlá ń bẹ mídíọ̀ ń bẹ àwa ń bá bọ̀ kí ni mo fẹ́ sọ ń bà tí bí ẹ máa wẹ̀ ń tó ní òun gbé nǹkan wá o bá àfa mi bá pè mí n ó kúnlẹ̀ àfa mi tó wá ní kí n jòkó lè bẹ́ẹ̀ ni ó ní àná kúnlẹ̀ mi lè jòkó ẹ gbọ́ dáadáa o mo wá yẹ̀yẹ́ ara mi pátá mo fẹ́ ní bá a ṣe pọ̀ tó ní ọmọ kí wọ́n tá a fà mí lè fọwọ́ sọ̀yà tó jù mí lè ṣí àbí tó tóbi gbogbo àwọn ọmọ ló mọ̀ kí ló fà á wàdáhà ọgbọ́ bàbá amúnigun àgbà ọ̀rẹ́ mi náà mọ̀ ń pè mí ẹ mọ̀ bí àbí tí àfa alárọ̀ bá dé mo sì ti mọ̀ pé òun ní parọ́ tí n bá ti ní ń bọ̀ wá nǹkan tí wọ́n bá ṣe lámúnigun sọ̀tún ọlọ́rọ̀ ẹni o nígbà tí àfa alárọ̀ bá wá dé sẹ́mu fáwọn tètè dọ̀hún babalọ́ máa pẹ́ ọ̀rẹ́ mi babalájí létí kọ́ wọ́n ló dé tán kó ìṣèlú nù ẹni mo ṣe mú àfa yìí lọ ẹ gbọ́dọ̀ mi dáadáa kọ́lọ̀ ń wá yí àwọn náà padà síbi tá a fẹ́ wọ́n rìnà tó wù wá o àmọ́ kí wọ́n wá tún dúró kémi náà mọ rí wọ́n bàtà délẹ̀ kan sẹ́mọ́ tó gbé mi dìde Babalamunigun ló gbé mi dìde àfà ẹ máa wẹ́lá wà ní mo ní ọmọ kẹ́kọ̀ọ́ gbà fún mi púpọ̀ àwọn àfà mọ̀ ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ó wá sí mi ó lọ́jọ́ lérí ọmọ Ìlọrin náà ni ọmọ òkèkèrè ìyá rẹ̀ wá lóun fẹ́ mú lọlé pé òun fẹ́ kó mọ délé lé bàbá rẹ̀ pé kò séèyàn níbẹ̀ wọ́n wá kúnlẹ̀ bá àfà ṣèkúnlẹ̀ àmọ́ wá ní màmá mo ní àfà Musa ó dá lọ́dọ̀ mi àmọ́ bàbá mi àbúrò àmọ́ wọn làwọn ò jẹ́ tọmọlọ́mọ mógún rí gbogbo àti àkọ́ńké wọn làwọn ò jẹ́ mógún rí ẹ̀yin náà sì mọ̀ dájú mbẹ́ wọn á ní mọ́sọ́ níhìn mo ní ẹni láwà ní bàbá mi àmọ́ láwà ní ọba ni wọ́n ń wé pẹ̀lú kẹ́ńbẹ́ nígbà tẹ́mi dọ́dọ̀ àfa mi tó kéwu amúnigun mo dé ní mọ̀nkóńdòrò wọ́n máa bú mi lápá lánàá bá bí àfa wa ní wọ́n ṣe tún lè kéwu lọ́dọ̀ mọ̀nkóńdòrò wọ́n tún yẹ pé àfa bàbá rẹ tún lè mọ́ ní à mo wá kéwu lọ nínú mo ní wọn ò kọ́ mi láwà ní tí ì ṣe ń wé mo kí débi sùràtù àṣàbù mo háyàwó mo wá sọ fún anakunla mo háyàwó mo wá ní kí n mọ́jọ́ mo wá dá làrúbà mo wá rò dàlúbàbà alárùbá kọ àmọ́ anakunla rò dàlúbàbà wọn lẹ́yìn ọmọ àfa ẹ̀ wọn alágídí ni ẹ gbọ́ o àwọn háyàwó lóòótọ́ ni kí n tún dájọ́ mi mo wá dá làrúbà mọ́ndé mo ti wá rí gbogbo dàlúbàbà tó tẹ̀ kó mọ́ tí n ṣe ìnáwó kí ni mo wá fẹ́ lọ mo wá sọ fún Musa mo ní Musa wò mo ní sọ̀rí láwà ni mo ní sọ pé láwà ni mi láwa ni ọba làwọn bàbá ọmọ wé níbi tí mo ti kéwú ni mo ti wé eléyìí
mo ní wà bolẹ̀ ti rí mi tẹ́ ẹ̀ ní fi pé kéèyàn lòun rájí lété láti irú ọ̀hún kí n débi kó lòun láwà lẹ́rìn kéésì mi mo wá ní gbòmí tí n bá ti ń pàdé ẹ̀kan fún àpàdé Musa àfa Musa pẹ̀lú láwà ní mo ní gbogbo tí wọ́n dà lọ́ọ́ dá lọ́rin yìí mo ń tọ́ bá wá níṣòro mo ní sọ pé ń bẹ láyé mo ní sọ pé mọ̀ pé àfa wàá bí mọ̀ pàlájẹ òní wàá bí mo ní màá sì ní he wàá sì wẹ̀yìn òní rí mo ní mo ti soft yẹ ìyá rẹ̀ dúró báyìí ẹ dákun nígbà tí ṣòro wá dé ó wá wádọ̀ mi látẹ̀kọ́ ó wá lọ lọ́dọ̀ àfa kan ló ní tí àkùnmọ́ ní musoni ìwọ tí mo ní tọ́ bá pè mí màá dọ̀ ọlọ́run wá ní ṣòro ọkọ̀ lọ ọlọ́pàá run ọkọ̀ ní òkè kéré mo lókè kéré mo sìn ọ́ dé ńgbà tó ń lọlé bàtọ́ ti kú ọmọ ìtọ́ sáfún lọ́hùn tí wọ́n bá bọ̀ ni wọ́n ṣe ọ́ léṣe torí mo tẹ̀lé ọ̀dọ́ ọlọ́pàá run ó lánàá ẹ̀kú mu làwọn nígbà wo lọ padà ó bẹ ń bá dá lóòní ṣe àpò ń bá dá mo ní ń bá dá lóòní ṣe wọ́n ti mọ̀ pé tàwọn lọ lè pa wá wọ́n lè dè ọ̀rọ̀ náà tó àìpé gbòòrò lọ́ọ̀lọ́ ni wọ́n ṣe àmọ́ bó wa lọ́la ó wá dé láàárọ̀ lánàá ẹ̀kú mu làwọn àní ẹ̀sìn tóbi ẹ̀ mọ̀ wọ́n á ní àfa àmúṣọ ni bí nǹkan náà bá sọ ní bàbá mi làmọ́ ní kò bí mi ó rò pé wọ́n máa kó kúndí fóun ò béèrè o kọ̀ mọ́ níbi ntọ́ ọ̀fẹ́ kó ṣe ntọ́ bá ṣe ọ ní bàbá mi làmọ́ ní kò bí mi kò sì ṣe wá tó sùn mẹ́jọ wá wọ́n á ní kó pàdé mi lókè kéré yẹn ó wá àwa mèmí wá lọlé tó dé báyìí ti lọlé n ó padà dé ilé wa lápálándó àtolúsàn kókó bí tọ́ ọmọ tó lógo ti wá o ṣé à ń gbọ́ torí bàbá mi ló tají lété mo máa dé bẹ́ẹ̀ mo á dé ní kó àpàdé mo á dé ó wá ní ntí ń lè ní ẹ máa gbọ́ o ó ní ntí ń lè òun ó ní eléyìí ẹni náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wá kí alọ́lọ́ kí ó wá fún mi ní wá ní kí n ṣàdúrà fún wa ní bàbá anakumula ẹ̀yin lẹ́yìn mu aládùúgbò àwọn àfáàjì lè tẹ̀wé ní anakum ó bá fún wa 200 n bá fún bàbá àmọ́mù kókà mo ní kàn ṣàdúrà wọ́n ṣàdúrà tán mo sì gbé mọ́tò lọ ni o làbá kó mọ́tò musa wá ní ọ̀rọ̀ tá a láṣọ kọ́ mo ní ṣe bá ti ra wa níbẹ̀ ló ti kọ́kọ́ kọ́lé àti mọ́yálásí kó tó tún akọ́ mẹ́ta jí mọ́ kó tó gbogbo tí ń ṣe yìí wọ́n wá lọ nǹkan rẹ o màá ní bàbá mi àfa yìí ń ká iná mọ̀ náà wọn alágbàjì mo ní kí wọ́n máa ṣe ńgbà tó ọmọ rẹ̀ wà jáde kí olódò ẹni mo á lọ lọ rẹ̀ ẹgbẹ́ wò kí ló fà á wà láàárọ̀ fà á tẹ́mi ò bá wà láàárọ̀ fà á lọ́dọ̀ bàbá mi kí ni mo fẹ́ rí lógún wà láàárọ̀ fà á ọ̀gbọ́n kó jẹ́ pé èmi dòndò pé kí àti bàbá mi náà ti èmi náà ti ń ké mo rọ̀ fún bàbá tó náà wá pé ẹ̀yin ti dá àbí ẹ dákun ọlọ́run ní jẹ́ sí rí ibú ẹ má gbà fúnra yín ẹ má gbà fúnra yín bí tá a dúró nù alámọ̀ntàmọ́ntà náà bí dùn àyíká ẹ sàmí wọ́n wà á di tà náà bí ìjà àbàtìkà wàkà ìdáwọ́ náà kà máa mọ̀tà náà fà jìbù náà kà mọ̀ wà á tà náà yà á sùn jàlá àlùwalẹ̀ kìrọ́m innaka la tulifu minada wa isa salaka ibad ayne fa ine qarib hujibu da'wata dal isa dal fa yatajibul wa li yu'minu bana sada fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ya kana abdu ya kana nasta'in nas la tabtakum la talatin anamtal gal migdu alayhi wala dolin amin